Ẹ káàbọ̀ sórí ìkànnì fídíò tó ẹlẹgbẹ́ mi láti máa play fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ ẹ bá like kẹ́ subscribe kẹ́ share so that ẹ lè máa jẹ àǹfààní tó ń lọ lórí ìkànnì. Àwọn àṣírí ńlá kan ló ti tú síta báyìí tí ó wà lórí fídíò yìí tó bá tó wá jẹ́ ìgbà àkọ́kọ́ náà ẹ tó wá darapọ̀ mọ́ wa báyìí ẹ tún like kẹ́ share kẹ́ tún subscribe so that ẹ lè máa jẹ àǹfààní. Ọ̀rọ̀ ẹ má yẹ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Wasiu jẹ́ nìkan tó yẹ pé kò ṣe dáadáa láti ilẹ̀ àrí bí ó like fraud ó máa ń kọrin fáwọn tó ń ṣe drug ó dẹ̀ láì gbogbo àwọn ọmọ ìwé tó bá ti rówó Wasiu ò ní recognize ẹ̀ so ó like kò bá lọ jalè kó jalè àbí kó ṣáàtì rówó ṣá you are welcome wàá máa gbọ́ bàbá olówó wàá máa kọ́wọ́ sí owó máa bẹ̀rẹ̀ sí rẹ́rìn sí ẹni àdèmà tó fẹ́ ó ti yé kó make owó either you steal it you anyhow just make money so ti ẹ̀yin bẹ́ẹ̀ but tẹ́lẹ̀ tá a bá sọ pé okay ẹnìkan ò ṣe gidi kan ìran máa ń gùn gan o so ti ẹ̀yin àwọn tó bá ti jẹ́ ọba ìran wọn máa ń gùn gan ìran wọn ó máa ń gùn so but Wasiu nǹkan tá à ń sọ lélẹ̀ kí ló dé wọ́n sọ pé pọ̀tẹ̀mọ́lẹ̀ nìwọ ló ti wá ìwọ gbogbo oríkì tí mo máa ń kì nígbà tí of recent túrò ẹni wo nígbà tó bẹ̀rẹ̀ sí yọ mí lẹ́nu kó tó di pé mo bẹ̀rẹ̀ sí tẹ̀ sójú ẹ̀ kí n tó bẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ ẹ̀ táwọn èèyàn máa sọ pé ẹni tó lówó ẹni tó jẹ́ famous tó ṣe báyìí ló ń yẹ̀yẹ́ báyìí ó ṣe fún mi ní o torí àwọn èèyàn go mọ̀ mi torí èmi gan mi ṣe wà àmì woman tó bá gbọ́ pé èmi gan mo wà successful kì í ṣe ká kọ́lé nìkan náà ń pè ní success náà yìí you know it kí wọ́n fúnra rẹ̀ kó tó di òòṣà ìwìn tó jẹ́ kó tó pè mí ní Auto success you know that pé mo wà ọmọ gidi ni mí you know pé mo kì í ṣe mi ò fi boast kò dá kéèyàn máa boast mo Ọlọ́run fún mi ní strength mo ní ìforítì mo máa ń tètè gbé nǹkan sẹ́gbẹ̀ẹ́ mi tètè gbé sẹ́gbẹ̀ẹ́ o but màá tí problem yẹn tó bá gbé kó pọ̀ máa gbé sẹ́gbẹ̀ẹ́ máa yin díẹ̀ mi ní jẹ́ kó weigh me down because tí n bá gbé sórí mi gbogbo sáyà mi it can actually knock my enemy down but mi ní gbé sáyà mi wọ́n ti ní gbọ̀dẹ̀ mọ́lẹ̀ àbí mo ní wọ́n tó ló ti wá ìwọ ló sọ bẹ́ẹ̀ ipe Adésànyà kìnnì kan it may not be your fault but I'm just telling you this today that a lot of people not you alone it's not because kò sọ́mọ àlè ní kankan kò dẹ̀ sí ọmọ tí ò ní bàbá tí ò ní ìyá kò ṣe é sìn gan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ ra heads tó ń ṣe surrogacy tó yẹ pé èèyàn ní dá àwọn tó ní nǹkan kan mọ̀ no nígbà yẹn kò sọ́mọ àlè ẹni òkàn ní bàbá ẹ̀ nàbí kó má yí ẹ̀ everybody has ibi tí wọ́n ti wá but because we take things for granted we don't know bí mo ṣe ń sọ̀rọ̀ ọ̀sẹ̀ ìkólẹ̀ kan àtàbẹ̀kúta Ìjẹ̀bú gbogbo wọn ló possess àti even kan àti àwọn kurumọ́ àti àwọn tápà a lot of them including Ondo state àwọn tó wá láti water side tó wá ti lè lómi tẹ́ mọ́ ọkọ̀ ojú omi wà ọkọ̀ ojú omi ni majority wà dé Èkó ní ìgbà yẹn lọ́hùn àwọn tó kò ní access láti dé Èkó nìkan tí wọn ò ní wọkọ̀ ojú omi àwọn náà ní Ìjẹ̀bú àti Abẹ́òkúta Ògùn state ní gbogbo wọn. náà wọ́n sọ pé kò tí tó tán rẹ̀ wọ́n fẹ́ ṣe nǹkan you just sit down there you are causing trouble tó bá jẹ́ pé Wasiu ó ti pọ̀ ju afẹ́fẹ́ tó máa fẹ́ máa bá ṣiṣẹ́ yẹn ó tọ́ mọ́ Max Zuckerberg ó fẹ́ máa ṣiṣẹ́ bíi pé afẹ́fẹ́ ni ẹ́ you are a real person now Ìjẹ̀bú Òde lẹ̀ ní bẹ́ẹ̀sẹ̀ wà ó kì í gbélé kò mọ Ìjẹ̀bú ló ń gbé náà Ìjẹ̀bú rẹ̀ náà tí wọ́n fẹ́ ṣe meeting wọ́n fẹ́ ṣe screening yẹn léni ọmọ bá ní à come and tell us ìran mẹ́ta tó jẹ́ tiẹ̀ ní ilé bàbá mi báyìí ọba mẹ́rìndínlógún ló ti wàjà nílé bàbá mi but ẹnìkan ló bí wọn but bó ṣe bí wọn nísìnyí ó bá dilé mi oníkálukú ń lo ìdígi ẹ̀ oníkálukú èmi sì ń lo Ajagunà lónìí torí pé ẹlòmíì wọ́n ń lo ìdígi wọ́n ti ń fẹ́ ara wọn ẹlòmíì tó lóun ò fẹ́ lo ìdígi kó bàbá máa fẹ́ra wọn wọ́n ṣe ń lo Ajagunà kì í ṣe Ajagunà ní fọ́sọba wọ́tọ́ bá ní Ajagunà gbogbo òun ló bí pọ̀ sí mi Ajagunà bàbá tó bí ìyá mi òun ni last wife Ajagunà
ó bí ọmọ kan fún Ajagunna Oyeyemi nígbà tí Ajagunna wá kú wọ́n wá ṣú ebèrè ọkọ mọ́lẹ̀ onímọ̀lẹ̀ gidi ni bàbá wí kì í ṣàjẹ́ emèrè rárá ń rẹ̀ emèrè olórí àwọn emèrè tó ti ẹyin olórí gbogbo àwọn olóṣà ó máa ń dìsàpẹ́ ó máa pẹ́ ó strong gan wọ́n wá ṣu fún bàbá èyí tó bí bàbá mi meanwhile ọba ògúdọ̀ sánbà awo ògúdọ̀ sánbà àti awo ní màmá yẹn bó ṣe wà yẹn bàbá tó bí bàbá mi yẹn awo ní ọmọ ẹ̀tọ́ tún gbé fún awo ló gbúdọ̀ jẹ́ ọmọ awo ní ọmọ awo ìsàwo bọ̀ tó san àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ tí ẹ bá ṣe nǹkan tí ẹ bá ṣe right a máa jẹ́ kí àbàmì nǹkan ṣẹlẹ̀ ìwọ gan tọ́mọ wọn bá tún dàgbà tí wọn ò bá gbàdúrà dáadáa kí wọ́n dẹ̀ máa fi ọpọ́n àbí ṣe nǹkan a máa kọ́ sípò wọn máa wò pé kí ni bọ́ọ̀lù ní problem mi ti wá di ó ń sábàdà mi nísìnyí mo lè mọ̀ ẹnìkan ló bí Ajagunna ọ̀nàlọ́lá náà wà ń bẹ̀ ọ̀nàlọ́lá but they are 16 in number majority of them gbogbo wọn tó bá ti sọ pé Ajagunna láti kàrí báyìí kò sí gbogbo wọn we are related the same bàbá kan ló kọ́kọ́ bí wọn ẹni tó lè kọ́kọ́ bí wọn ń gbà yẹn ọba tó kọ́kọ́ jẹ́ ń gbà yẹn ó láìkẹ́ ẹrú bímọ fún bàbá mi but mi kì í já grace èèyàn ọmọ ọba original mi ní direct from the source mi ò ń já rank èèyàn tí bá tiẹ̀ mọ̀ but tí bá rẹ̀ tó fẹ́ já rank mi wá sí ìkó tó já rank mi tó mo ti sọ fún sọ mílẹ̀ mi ò kì í ṣọmọ ẹrú ó já rank mi tọ́lọ̀ wá lò mí oríkìlẹ̀ bàbá mi àwọn mẹ́rìndínlógún tó ti wọlẹ̀ tó ti wà jálẹ̀ bàbá mi their spirit and their power get into me and I face you àwọn ẹlòmíà máa wò pé àjẹ́ ló mọ̀ yẹn mi ṣàjẹ́ tó jù wà nínú mi ju àjẹ́ ojú èmi lọ Ọlọ́run wà nínú mi àti àwọn alátìlẹyìn nítorí pé tó o bá ti ṣe òdodo tó o dẹ̀ sọ fún àwọn èèyàn leave me alone you have to leave that person because they sa àwọn kan lọ wọ́n máa pè wọ́n ní ẹ̀ṣẹ̀ nígbà àwọn Yorùbá náà ní òsín alálẹ̀ ọ̀bọ̀ wọ́n máa sọ pé alálẹ̀ wà there is some people that have spirits ní ìgbà yẹn tó bá bínú tí bá bínú gan ẹni tí bá bínú sí mo máa tí bá tètè calm down kí n gbàdúrà fún ìkọ̀kọ́ máa ṣe kì í ṣe bẹ́ẹ̀ because the legion not legion the spirit the power the nǹkan tó ti gbé tí Ọlọ́run ti gbé sínú mi you understand me tí mo ti jogún tó bá wà provoke táwọn tó wà níta náà àti ogun ọ̀run lẹ́sẹ̀kẹsẹ̀ tó dẹ̀ máa rí iṣẹ́ tí mo ti ṣe níwájú Ọlọ́run àti níwájú àwọn èèyàn they get upset and they started fighting some people. Wasiu, stop disturbing them, causing delay and causing trouble for some people, believing you are catching cruise and fun just because you have the power, you have the legacy. No, legacy Oshibo, because you have the power, you have the people, or you have the, you are just taking people for granted. Don't do that. That position, you guys are now playing with it. Let me tell you, I have a dream. Not today, about 2 days ago. Kẹ́ni kankan tó pè mí. Àwọn oyin oríṣiríṣi. Àwọn oyin wọ́n lọ kọjú mọ́ ewé. Ewé tó kọjú mọ́ yẹn ó tútù. Gbogbo wọn pọ̀ oyin, wọ́n pọ̀. Wọ́n ṣàkọjú mọ́ ewé but mo wá rí pé wọn ò rewé yẹn jẹ ewé yẹn ò ṣe oúnjẹ wọn. Mi ìfẹ́ tu tán. Ìtò fi ṣeré yẹn ó fi ìtẹ́ Ìjẹ̀bú tó jẹ́ pé lọ́la mi ò lè sọ bóyá o kàn fẹ́ jí gbé àbò kàn dẹ̀ ń sọ tó tọ̀rọ̀ tó lè ó lè kàn ẹ́ àbí kó kan àwọn ìran ẹ you are making fun of it and dragging it and you are making useless ó ń dà á láàmú wòmí mo wá sí Canada àwọn èèyàn wọn ò tà mí lẹ́rú mọ̀ tí mi lè sọ pé torí mi ò wá láti invest tó bá jẹ́ pé investor ni mí ma ni mo wá láti invest but èmi wọ́n wá wọ́n tà mí lẹ́rú mo dẹ̀ tún dé bí mo ṣe dé ní tí mo kọ́kọ́ ṣe mi tí ní mọ́tò mi tí ọmọ mi ò tí settle mo ní àwọn tó renovate ni mo fẹ́ tún ilé bàbá mi kọ́ tí bá tún ilé bàbá mi kọ́ tó bá ṣe dáadáa tí bá lè ṣe nínú palace wa tó ti hold wọ̀n yẹn ṣe ń de ẹṣẹ́ house yẹn I can do it because of mo original ọmọ ọkọ ni mí bí wọ́n ṣe ṣẹ̀mí tó nílé bàbá mi yàtọ̀ sáwọn ẹ̀gbọ́n mi kọ̀ọ̀kan mi ò dáàgì lẹ́yìn tó bá ní kí n drag àwọn kan wà níbi ìbàdàn yẹn pé ní tó ń ṣe fún mi nílé wa wọ́n ti drag ọba ìkàlẹ̀ wọ́n drag gbogbo èèyàn I don't do that ìgbà tó ń drag àwọn èèyàn gbà yẹn tó ń drag ọba I was there
protecting my palace, protecting them. They may not know it for me. Torí bẹ́ẹ̀ tí n bá bọ́ọ̀gì wọn kò sí nǹkan kan tẹ́nibọ̀dì lè ṣe fún mi tó máa ràn mí. Ìwọ náà dẹ̀ ló wà nídìí ọ̀rọ̀ rẹ tó lè òfin ké. Tó bá dìde tó bá ní wọ́n fẹ́ dìde ogun sí mi. Ìmọ̀ àwọn máfíà tó dẹ̀ bá mi fa wèrè wọ́n mọ̀ nǹkan tó ń fi bá mi fa kì í ṣe àwọn náà. Ó dẹ̀ yé mi náà. But me ò drag wọn. The way you are doing things of Ijebu now, you are molesting them. You are molesting. Ibi tó sọ pé ti wá, if you are not a bastard for it. I don't want to be rude to you. I respect you so much before I lash you. Àwọn name tí mo fún ẹ lórí bíbá ọjọ́ tí mo ṣe name fún ẹ orí media gbogbo video yẹn ti expire àbí mo delete mi ne níjọ́ náà lọ. Mo ṣe name fún ẹ. Mo ní comment tó lọ bí 1 million. Lórí Princess Bola mo delete one ni. But you cause it because kí tó wá sọ social media ni mo ti bẹ́ẹ̀ fi mí lọ́rùn lẹ̀. Tó bá rán mo ní ṣe dúró tẹ̀ pé àwọn èèyàn kan máa fi àwọn bẹ́ẹ̀ sí mi. Tó bá rán mo ní ṣe rú máa fi tọmọ jẹ́ ni. Sọ mí lọ́rùn lẹ̀. Ọ̀nà ló jì ẹrú ní bàbá. I'm not rude. Oh, fún mi lówó o ṣèkà fún mi o jà mí lólè o ṣe yamayama. Ìrìnàjò yé mi settle mo ṣòwò mi. Nǹkan wà òkè kí nǹkan lè wà òkè. You do it like that mo dẹ̀ ń bẹ̀ mo kọrin fún ẹ. Mo fún àwọn èèyàn ló kàn lọ sọ̀tò oríkì ìyá ẹ̀ wá fún mi. Jẹ́ ń sọ oríkì ìwọ ọmọ tó ń bí. O móríkì ìyá ẹ̀. I pay money to sort your mother's oriki. Kí ni wọ́n máa ń pè ná? Nínú kẹ́sẹ̀tì, mo ní kán bá mi gba oríkì ìyá ẹ̀ owó ni mo san fún àwọn olùpẹ̀jù Èkìtì. Leave me. Ìgbà tó tún yá fúnra mi. Wọ́n ní o fẹ́ mi lókè mo reject ẹ lókè mo ti gbọ́ àná òde ní mi fẹ́ o kàn fẹ́ báyé mi jẹ́ because wọ́n ń ṣe ritual. You are molesting people. Molestation tó máa ti molest gbogbo èèyàn yẹn òun ló ṣe lórí ìtẹ́nsì tó molest gbogbo wọn. You are molesting the throne tó sọ pé ti wá ọmọ àlè ló máa ń ṣe bẹ́ẹ̀. Wọ́n ní kí n sọ fún ẹ pé ọmọ ẹrú ni ẹ́. Bàbá mi ọba tó kọ́kọ́ jẹ lára àwọn ọba tó wà ní bàbá mi ní ọba mẹ́ẹ̀ẹ́dógún yẹn ó fẹ́ ẹrú tẹ́rù yẹn ti jọba ṣùgbọ́n tó bá ti jọba tán tí ẹrú bá tí ọba bá ti ra tó bá ti bá ẹrú sùn ó lòun ó lójú rere àti àánú gbà ní ṣùgbọ́n àwọn ọmọ ẹrú torí pé ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn ìpè bí ègún àbí kankan wọ́n máa fẹ́ júwe wọ́n á fẹ́ béèrè nǹkan tí ibi tán ti wà wọ́n bó ti ẹ̀ bí ẹ pé wọn ò ní fẹ́ sọ̀rọ̀. Why can you be molesting them? Are you the only one in Ijebu? Kí ló ní tẹ́nì kò ní rí? Ta ló mọ̀ tẹ́nì kò wọ̀n rí? Let me tell you, you are not the first person that popular nínú àwọn musician tó wà nínú ayé. Àwọn kan ti popular jù ẹ lọ kó tó wá sáyé. Àwọn kan tó máa popular jù ẹ lọ nígbà tó bá tún lọ tán. Stop molesting that throne. You call somebody your father. Bàbá mi wọn máa fowó bàbá mi tọ́ mi bàbá mi máa normally kí n sọ pé bàbá mi kí ló dé tó jẹ́ pé bàtò bí mi tó wá fi mí sílẹ̀ fún yàjẹ́ tó wá lọ commit tó lọ parẹ́ náà ní kó ṣígbá mo mọ̀ pé fún àti ìdíwà ń bẹ̀ ó yẹ kí n má lọ ṣe nǹkan kí n má rántí anybody nílé bàbá mi owó tí mo fún ọkàn lọ fi oúnjẹ jẹ ní Kàrẹ́ nígbà tí covid wà owó ra mọ́tò lọ́wọ́ mi ni tó yẹ kí n tọ́jú má ti ẹ̀ jèrè nígbà yẹn kí n tọ́jú ẹ̀ nígbà má pọn mílẹ̀ sẹ́fù gbẹ ọmọ máa rò pé ilé bàbá mi ni mí mú lẹ́sàn ẹ̀yin tó bá kúnlé nínú ilé lẹ máa ń mò lẹ́sí ilé tán ti bí yín bí wọ́n ṣe tọ́ mi nínú ilé tí mi jẹ́ sísìn wọn rí mo morí kí ilé bàbá mi tó bá kì mí orí mi a máa wú ọmọ wa ọmọ òdí o when you marry yìí fún ọ bí mo ṣe wà yìí àwọn màmá arúgbó tó ti bí àwọn tó jẹ́ bí dádì nìkan tó tún wà ń bẹ̀ tó bá rí mi àwọn màmá arúgbó tó yẹ pé ó ti fẹ́ tí wọ́n tún ju mọ́mì mi lọ tó bá rí mi tó bá sọ pé ọmọ lágbájá lélẹ̀ tó bá ti lè jẹ́ ọmọ bá wọ́n máa kúnlẹ̀ ní wọ́n bẹ̀rẹ̀ sí ń kí ẹ̀ wọ́n ló máa ní kí wọ́n dìde màmá ẹ má kúnlẹ̀ fún mi mọ́ wọ́n ní ọkọ wọ́n máa pè ní ọkọ wa because orí tẹ ò gbúdọ̀ fi wọ́lẹ̀ wọ́n ní kí n sọ fún ẹ pẹ́rú ni ẹ wọ́n lọ ra màálù 3 wọ́n tó accept ẹ
kó lọ fi pè wọ́n kó wọ́n lè àgbà ẹ wọlé tó bá pè lẹ́rú tó bá jọ ọmọ bẹ̀ tó bá jẹ́ pé wọn ò wá mọ̀ ẹ̀ wọ́n lójú ara ẹ̀ wọ́n ló pè rẹ̀ lẹ́rù èèyàn lè jọ ọmọ kan kó dẹ̀ wù ọmọ ẹrú kẹwàá nàbí kéèdọ̀ mi ìfẹ́ pè lórúkọ burúkú tó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn kan máa ní ó yúrùdù ni Auto Bole yẹn bó ṣe rí because they are blind ojú wọn fọ́ náà tí bá jẹ́ ọkùnrin tí mo bọ̀dẹ̀ tí mi dẹ̀ níbẹ̀rù Ọlọ́run lọ́kàn iṣẹ́ tí mo ti ṣe àwọn gbogbo àwọn èèyàn tí mo touch láyé àwọn few ló touch ayé mi for good I touch a lot of life ayé mélòó bó ṣe bọ̀ blessed tó people tó complain nípa oore tó ṣe láyé I mean people tó complain tó máa ń complain nínú ayé tó complain pa ẹ ló pọ̀ ju àwọn tó touch lọ and àwọn èèyàn tó dẹ̀ tọ́jú ẹ tó fún ẹ lówó tó fún ẹ lóúnjẹ ló pọ̀ jù lọ. forget about bàbá tó ti kú yẹn but bàbá yẹn irọ́ yẹn ti wà àwọn ọba tó ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti dárúkọ gbogbo wọ́n ju ẹ lọ ìmí nínú wọ́n nìkan ti jẹ ní 1440 1340 tó ti ń jọba bọ̀ mẹ́ tí wọ́n ti mọ̀ pé wọ́n máa bí bàbá yẹn gangan you are now molesting them dragging them believing that you almighty God that created the whole of Ijebu. Who are you by the way? ọpẹ́lọpẹ́ you are causing problem for people who have helped you in life o because so tí a bá ti ràn lọ́wọ́ tó bá ń ṣe yamayama báyìí tó jẹ́ pé oore tó ń ṣe fún láyé àti ìrànlọ́wọ́ tó ń ṣe fún tó wá fi ń ba ayé jẹ́ tó fi ń da ayé rú irú nǹkan báyìí ni ó máa ń jẹ́ kí orílẹ̀-èdè dàrú ni o. bó ṣe máa tù ló máa wá tó bá fẹ́ create content ó jẹ́ bastard content yẹn sì don't use that throne any longer for that content again enough is enough of your bullshit. You take things for granted. No respect, and you want people to respect you. You that don't have respect for that land now, that don't have respect for what they are doing. Ìwọ ló máa fẹ́ kó jọba yẹn ṣó máa fi respect fún ọwọ́ fún o qualify. Tó bá fẹ́ ṣe tó fẹ́ tó mọ̀ pé ìwọ kan ló sọ pé o tàn mọ́ lágbájá. O tún yà tó lọ tàn mọ́ tibẹ̀ wọ́n ní kò sí kan tibẹ̀. Tó bá fẹ́ prove kankan wá lọ sí ground kò ṣe mú kankan máa ju gbogbo ẹ̀ sórí media. Àwọn aká àwọn arọ àwọn afọ́jú àwọn oríṣiríṣi àwọn èèyàn àwọn wèrè àwọn tó wà ní home àwọn tó wà ní mental kini àwọn tó wà ní yaba pọ̀sì everybody will be talking wọn kò máa type parapara wọn kò máa sọ oríṣiríṣi just like kí ló dé gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ṣe rò pé wọ́n ibẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn sí ẹ̀ ń pọ́n lé ni ẹ̀ ń yẹ̀yẹ́ ẹ̀ ni man you are yẹ̀yẹ́ring the throne that you are making fun of the throne you are uselessing the throne why. tó bá kọ́kọ́ ń pọ̀ ilé báyìí tó ń pọ̀ ilé gbogbo yóò sọ pé kí wọ́n tún ti withdraw o but wọ́n sọ pé kọ́nà ló create it torí pé tó bá yẹ pé orí lẹ́tà ló kọ́ orí Facebook wọ́n ló máa drop ẹ̀ sí wáyé tó fi ń dàwọn èèyàn láàmú o ò fẹ́ kó rí tẹ̀lómi ìgbọ́ lórí mídíà àbí tó bá yẹ pé nǹkan kan tún ti wà tó ń ṣẹlẹ̀ tẹ̀dẹ́ fẹ́ láti cover secret yẹn then you quickly do something ṣé torí pé wọ́n sọ pé ọmọ yẹn tó mo mọ̀ pé ọmọ yẹn ọmọ tó ń pè ní very dark man yẹn mo mọ̀ pé wọ́n ti sọ fún wọn mo mọ̀ pé ó ti rán níṣẹ́ ṣé torí pé wọ́n sọ pé ó wà involved in our kidnapping I know everything that I know some people tí n bá dáhùn èèyàn kan tó bá kàn ń support èèyàn even both home and abroad tó máa ń support evil against me máa kàn wí pé evil làwọn eléyìí náà mi ìdẹ̀ ní láti sọ what is your problem wọ́n tó bá ti fẹ́ sọ̀rọ̀ kan irú ọmọ yẹn sì ọ̀rọ̀ yẹn ò fẹ́ kó loud wọ́n sọ pé ọmọ yẹn wọ́n lọ sọ ní TVC pé ó organize àwọn kidnapping yẹn ni kò dẹ̀ tí ì sọ tó bá ṣe tán sí àkàn gbé díẹ̀ òun ṣe kiri kan all this tẹ bá ti wà lẹ́yìn èèyàn tẹ́ ran síta ọgbọ̀n rẹ̀ là ń sọ ìfẹ́ gbé tọmọ yẹn wọ̀ mo fẹ́ ṣe tiẹ̀ tí lastly fi àwọn people yẹn sílẹ̀ tó bá dẹ̀ sọ pé you are qualified tó sọ pé o kì í ṣọmọ àlè o ẹ lọ sílẹ̀ kẹ́ lọ prove ara yín èmi gan tí mo jẹ́ obìnrin kò sẹ́ni tó lè pè mí lọ́mọ àlè ní bàbá mi torí tó máa kọ́kọ́ rí ẹ wọn ò kí rí ọmọ ọba kọ́ má rí dànsákìlà rẹ̀ ìyẹn náà pé wọ́n kọ́kọ́ rí àwọn tí ò rí mi rí ọjọ́ tó rí mi ní ẹ̀pẹ́ gbogbo àwọn fámìlì bàbá mi ní ìtàn bá rí mi ẹnìkan ti rí mi ní sẹ́ẹ̀ tó sọ pé ọmọ ẹ̀gbọ́n mi lélẹ̀ ó kàn dárúkọ bàbá mi straight away ni kò dẹ̀ rí mi rí kò rí mi rí ní ẹ̀pẹ́ yẹn ni that person ó tún wá jẹ́ ọ̀rẹ́ that's be life yẹn rí nìyẹn ó tún wá jẹ́ ọ̀rẹ́ fún father-in-law mi ìyẹn ọ̀nkú mi yẹn ó jẹ́ ọ̀rẹ́ fún father-in-law mi mi ì tí mọ father-in-law mi gbogbo yẹn but ìgbà yẹn mo prince wá sọ pé prince wá sọ pé àwọn parents students kò pa máa invite wọn
alájà yẹn àná kìlẹ́mú àná kìlẹ́mú alájà àfátòkùn ó wà ní ká lọ invite woman yẹn níjọ́ náà lọ wọn bá gbé invitation débẹ̀ pé a fẹ́ invite wọn bó ṣe wo invitation bá rí ajagbọdọ̀ níbẹ̀ ẹni bá ní àwọn dẹ̀ rí ajagbọdọ̀ kọ́ ọ pé ó wà ní ibì kan bọ̀ tí a bá ti parí wedding o pé bóyá o máa sọ fún un mo ní máa ní kó má wọrí mo ní ẹ̀yà ajagbọdọ̀ mo ní gbọdọ̀ ti wá oníkàrẹ́ náà ni mo ní that's good mo ní kàn fún mi ní àdírẹ́sì ilé wọn fún ara mi báyìí mo dẹ̀ gba àdírẹ́sì ilé wọn ni mo ṣe kọ́kọ́ dé ilé Ọlọ́run ló gbọ́n níwà ilé Ọlọ́run ló gbọ́n kí n tó wá sí ilé Ọlọ́run ló gbọ́n ní Ẹ̀pẹ́ mo ti mọ ilé Ọlọ́run ló gbọ́n kan tó wà ní Anthony village tó ní Ọlọ́run ló gbọ́n street ní Anthony village ṣé tó understand so mo ṣe wá wọn lọ wọ́n ṣe ní ilé Ọlọ́run ló gbọ́n ní wọ́n níwà èmi náà dẹ̀ ti orúkọ bàbá Ọlọ́run ló gbọ́n yẹn ti ring bell kémi gan tiẹ̀ tó wá sí Ẹ̀pẹ́ so ní ṣọ́ọ̀ṣì wa nígbà tí à ń lo òjò tó ń lè kó sí èsì ní Èbúté Mẹ́ta tí ọ̀rọ̀ ti bí wọ̀nyẹn ṣẹlẹ̀ tí àwọn ọ̀nà gbogbo ẹ̀yẹ tó ṣẹlẹ̀ so Anthony village la lọ níbi ẹ̀hẹ́ níbẹ̀ yẹn so Ọlọ́run ló gbọ́n straight ní ṣọ́ọ̀ṣì yẹn tí àwọn wà gbà yẹn so I don't forget it so mo wá bí ọkùnrin mi yẹn ṣe rí mi báyìí bí mo ṣe ń wọlé báyìí torí wọ́n gbà yẹn bóyá ṣé wọ́n ti rìtáyà ni wọ́n ṣe lágric wọ́n ti rìtáyà bọ̀ wọ́n lọ bí iṣẹ́ níjẹ́ wọ́n ṣe rí mi báyìí wọ́n kàn ní wọ́n kàn dárúkọ mi àwọn ò dárúkọ mi wọ́n kàn dárúkọ bàbá mi wọ́n lọ́mọ ẹ̀gbọ́n wọn lélẹ̀ wọn kì í rí ọmọ ọba kọ́ máa rí dáa sákì lára ẹ̀ bí àwọn ọmọ ọba yẹn mọ́ ṣe wà yẹn tẹ́ bá wojú wọn á ní nǹkan tó fi jọra wọn láti ẹ̀ lọ sí grand ẹbí tẹ́rẹ̀ pọ̀ sí yẹn wọ́n lè rí ó lè ní nǹkan tó máa rí báyìí tó máa sọ pé yéèsì ọmọ wa lélẹ̀ yìí o gbàgbé owó ọmọ tí Ajagun náà bí ṣe rí bí mo ṣe rí ọmọ tí èbèrè that's orúkọ òòṣà tó ń jẹ́ èbèrè ọkọ ìmọ̀lẹ̀ ìyẹn ìyá tó bí bàbá mi tó jẹ́ ìyàwó Ajagun náà tó tún wá padà fẹ́ bàbá mi àmì fẹ́ bàbá mi tó wá bí àwọn ọmọ yòókù ó bí ọmọ kan ṣoṣo tó ń bí fún Ajagun náà wọ́n fi kú wá láàyè Oyèyẹmí lórúkọ wọn ń jẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí n sọra bí tiwọn because they Ajagun náà they are wood bàbá yẹn wọ́n wood wọ́n wà blonde báyìí wọ́n dẹ̀ máa ń fẹ́ yes bí mo ṣe rí ló ṣe rí wọ́n èmi mo wá ní lọ́ọ̀kì yẹn wọ́n ò gbúdọ̀ júwe mi wọ́n lè máa júwe mi pọ́mọdé Kọ́lá Ìmọ̀rẹ́lẹ̀ ọmọ Aládéjùgbé ọmọ Ajagun ọmọ kìrìkọ̀ Ìmọ̀rẹ́lẹ̀ ní ìwọ̀n kò sáṣàmì nínú mi àwọn ọmọ kan gbà tó pé wọn ò níjọ ìyá wọn ò níjọ bàbá ó ò dẹjọ mọ́mì torí mọ́mì ní small station báyìí ìwọ náà ò ní small station ò dẹ̀ ní small kìíní station ó lè jẹ́ gbogbo yín ó lè jẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń rí ẹjẹ́ ó lè jẹ́ ìdígítì go there and show your face you be writing letter for us here you be writing letter wọ́n máa slap ojú wa pẹ̀lú lẹ́tà lórí social media kí la ṣe fún ẹ ìwọ nìkan ló wọ́n bẹ́ẹ̀ kó tó lọlẹ̀ báyìí kọ́rọ̀ bá ti ń lọlẹ̀ ọkọ̀ báyìí á tún pè mí ìsinmi kí ló dé tí wọ́n ní ká sìn ẹ́ kú ni ètò olóògùn wa ti tó Wàsíù lọ sẹ́ńpẹ́ tó bá dẹ̀ fẹ́ báyìí bọ̀dì fa nǹkan kan we don't just want to be there ó ti sùn kíní kan àwọn ẹ̀mí kíní kan dàpọ̀ abẹ́dẹ́ kíní kan ó ti kọ́ lẹ́tà sí wọn ó tún fẹ́ dà wọ́n láàmú o ó fẹ́ dà wọ́n dúró o because you are giving somebody tó mu gbáná tó ti lé iṣẹ́ ìsìn tó máa lé tó ń lé iṣẹ́ ìsìn tó máa ń lo tó máa ń lo snap tó máa ṣe gbogbo ẹ̀ tó ń ṣe gbó tó ń mu tó máa síbẹ̀ kó tó wá máa fọwọ́ pa ìdúró máa ṣe ẹ máa ráwọn yẹn níṣẹ́ síta ẹ máa fi disturb wa simply because wọn náà o ti ṣá wọlé ẹ̀dì rí o ti ṣá málámálá ń gbà kan gbogbo nǹkan burúkú ló wà lọ́wọ́ ẹ̀ tàbájòkó jẹ́jẹ́ you be just big look for our trouble. Create another content and stop creating content without throne. Simple as this. Àwọn míì tó ti jó fún ẹ ló tó ti jó lágbo ẹ. Àwọn míì tó ti jó ní agbo ẹ tó ti jó lágbo ẹ. Tí mi náà máa lóun fẹ́ jọba. Ìzú ìwọ náà ló fa àrífín. Àrífín lè yàgbẹ́.
wọ́n lọ ra màálù mẹ́ta ó rí pé mi ìfẹ́ tẹ̀ sójú ẹ̀ bẹ́ẹ̀ láti fi ẹjọ́ wọ́n lọ ra màálù mẹ́ta kó tó di pé wọ́n lè accept pé ọmọ lé ni ẹ́ o pé ọmọ ọmọ fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ pọ̀tẹ̀ àti Adésànyà pé òun ni ẹ́ o màálù méjì ló ra àmì mẹ́ta kan tó gbà àwọn tó jáde níjọ́ yẹn náà tí wọ́n náà jáde lọ sọ pé ọmọ wa ní o àwa èyí yìí wa ní Ìjẹ̀bú o kìnnìkan wọ́n ní àwọn yẹn náà wọ́n gba owó ni kó tó di pé wọ́n jáde ipe ètò dẹ̀ jáde yẹn náà pé Ìjẹ̀bú Mùṣín náà ti lọ gbé wá ipò jí ẹran gbé kan tó lè lọ Ìjẹ̀bú Mùṣín wọ́n ṣe sọ ni kì í ṣe pé àparọ́ ìdán sọ ni òun la kì í ṣe let me tell you something a lot of people dey feel offended. That's why you have to be you have to be proud of wherever you come from. And you be proud. Tó bá ṣe tí family bá ṣe ó lè ṣe ó lè bá wọn wí kó dẹ̀ tún fà wọn mọ́ra. Tó bá wọn wí yẹn gangan. Irú èmi báyìí sì tí bá sọ pé mọ́mì mi ṣe báyìí o tún sọ fáwọn ayé pé èmi níyà o. Àbúrò mi ṣe báyìí mo lábúrò o. Nǹkan báyìí ló ń ṣe fún mi ní ilé iṣẹ́ padà mi rí o. Mo ṣàlàyé pé bàbá mi má mi rìn má rí nígbà tó lọ́kọ nígbà tí bàbá mi kú. Mo ṣe sọ pé you can call me parrot because when you tó bá ẹ la lọ́rọ̀ tá a bá là kò ní yéèyàn dáadáa. People can see me like talk too much but whatever, go and check it. Whatever parrots say is true. And you cannot blame him for saying that. But the truth is bitter because some people be haunt because they've done wrong things. Tí wọ́n fẹ́ kó ríta, parrot will say it. So take it like that, sorry, if you want it. Ẹ jẹ́ ká mọ iye àwọn èèyàn tí wọ́n ti clear lẹ́nu bí wọ́n bá dẹ̀ ṣe tán tí wọ́n bá ṣe clearance yẹn tán lónìí kẹ́jẹ́ ká mọ̀. Wàá máa ṣe yánmàmá gbogbo ọ̀rọ̀ yìí ẹ máa rí pé kò kí dùn yàn kò dùn ẹ̀yin mọ́ ó máa dùn ọmọ yín tó bá di ọ̀la torí ẹ̀yin ẹ ti di ìgbẹ́ tán bá tẹ̀ tán máa ń tiro ẹ ti di òórùn gbogbo tó yẹ pé òórùn ò kì í rùn parẹ́ ìdọ̀tí ò gbọ́ra ẹ̀ ìdọ̀tí ò smell ara ẹ̀ àwọn tó bá mọ́ ló máa smell ìdọ̀tí. All these things kódà ìwà burúkú lẹ lọ tọwọ́ ọmọ yín bá ṣọ ẹ lọ bèrè nílé bàbá mi ọba mẹ́rìndínlógún ló ti wàjà nílé bàbá mi èmi ni Bọ́lá Fọláṣadé Ṣubúládé Àṣàlẹ́ torí mo fẹ́ràn àṣàlẹ́ bàbá mi èmi lọmọ Olúkàrẹ́ Àlèlà ọmọ aróko má sá ọmọ aṣọ̀tẹ̀ má rò ọmọ àtìdí aláṣejù bọ̀mí gbóná ọmọ àṣàṣejù tá a bá baptize sínú wọ́n ti sìn sínú hot water kò má tà tá a bá fi ọ̀rọ̀ tó hot tá a bá fi bá ẹ wí kò sí tó fi ṣe mo ń pọ́n balẹ̀ nítorí mi ò jẹ́ rọ́bà kọ́ba fín láyé mi rọ́bà kọ́ba fín ṣùgbọ́n ọba kọ́ba náà ò ní ráì láti fìyà jẹ mí torí adé òkè orí adé ìrùkẹ̀rẹ̀ náà máa fi ń kíra wọn original wọn ọba òkè wọn kì í fọmọ rẹ̀ bọ rẹ̀ ìyẹn mi pé ọba gan tó bá rí ẹ pé ọmọ ọba lélẹ̀ wọn máa pàdọ̀ ẹ̀ sóòótọ́ ọba kọ̀ọ̀kan bá rí mi tó bá fìyà jẹ mí ní bá ẹ ṣeré mọ́ ẹlẹ́dàá ọba tó jẹ́ ilé bàbá mi dẹ̀ máa bá ẹ fa wèrè mo kọ́ nínú orin mi pé mi ìjẹ́rọ̀bá kọ́ba fín nílé ayé mi ẹ̀yin Ìjẹ̀bú mo tún sọ fún bàbá ọba ìwọ ló ń ṣèkà fún mi ọ̀bọ̀ gbogbo Ìjẹ̀bú ni mo kó papọ̀ máa tí mo bẹ̀bẹ̀ síwájú kí n tó wá tún tẹ̀ sójú wọn àní Ìjẹ̀bú dẹ̀ ti ṣẹ̀ mí mo ní mo tún sọ story kan nísìn bọ̀ mo tún sọ nísìn pé Ìjẹ̀bú ẹnìkan tó ṣe báyìí báyìí fún mi wọ́n ti mi mọ́lé for 4 years tẹ́gbọ̀n pé wọ́n jail mi tó bá jẹ́ pé fún mi láyọ̀ panko nígbà yẹn tó bá lọ sọ pé tí Ọlọ́run ò tí ò jẹ́ kí wọ́n ti jẹ́wọ́ kó ti jẹ́wọ́ káwọn tó ṣèkà fún mi ti jẹ́wọ́ kó jẹ́ kó lọ sọ mí sẹ́wọ̀n lẹ́yìn tí mo lò 4 good years. Fúnmiláyọ̀ Banko ló set me free ló ní you are discharged and acquitted you have no only we are sorry bó ṣe sọ̀rọ̀ lẹ́yìn níjọ́ tí mo dé court ní ọjọ́ tó ń gbé mi lọ síbẹ̀
for your information, February 20, 1992. Ó fi pen sẹ́nu. People will tell you talk too much. Ẹ jẹ́ fi kíní sí kí máa fi ṣe ẹnu bí paper. Bí ṣe ń ṣe ó fi mi fẹ́ fi kíní sẹ́nu tó pé brush ni. NTA gbogbo àwọn news wọ́n ti dúró wọ́n gbé kámẹ́rà sójú mi. Mi lè wò ké. Wọn kì í wò ó fún mi láyọ̀ panko. Ta ló fẹ́ wò? Ó wò fẹ́rẹ̀ òkú fẹ́rẹ̀. Tó bá wò torí pé o remorse báyìí wọ́n ní wọ́n ṣe ń lọ síwájú ẹ̀. Akàn tó yẹ kó fún ẹ ní 20 or 15 years akàn fẹ́ 25 ni or 30 kó ló máa ràn lọ́wọ́ or 27. Ohun àti múyokùn ọlá tán bá gbé àwọn ọmọ èkó tó ráwọn ọmọ èkó ló bá ṣiṣẹ́ yẹn jù tó bá ti gbé wọn débẹ̀ ó máa ń pàdán ọtún fún mi láyọ̀ pánkó mi ìmọ̀ bí tó ti wá ọ̀pánkó. Èmi ṣe báyìí mo tẹríba níbi àgbélébù òun wò mí ní ilé gborí sókè òun gbé pan ó fi pẹ́ẹ̀nì ó fi ń ṣe báyìí ó fi ń gba eyín ó fi pẹ́ẹ̀nì ó fi ń gba ẹwọ eyín ó dẹ̀ wò mí ó ní we are very sorry for keeping you innocent girl for long like this. Ó sọ òyìnbó yẹn níjọ́ yìí lọ ó ní you are now hereby discharged and acquitted and you can claim whatever you need from the government. Government in Nigeria ò fún mi ní nǹkan kan wọ́n tún fìyà jẹ mí ni up to date kí ni wọ́n rí lórí mi àwọn ló mọ̀ o wàá máa rí mi a máa sọ pé ìwọ olófò ìwọ olóorun ẹnìkan á dé náà pè mí lólóorun èèyàn mélòó mo jà lólè àwọn èèyàn jà mí lólè ni èèyàn mélòó mo ṣèkà fún àwọn èèyàn ṣèkà fún mi ni. People like me we are not common. Only claim whatever you need from the government. Mo sọ nígbà yẹn mo dẹ̀ tún pardon mo tún go ó mọ̀ lọ́jọ́ tí mo kọ́kọ́ rí mi tó máa text message àti Dubai ló ti ń text message mi látọjọ́ tó máa text message mi good morning Auto Bole good morning kìnìkan ele ó kọ́kọ́ bẹ̀ gbogbo àwọn tó ń bá mi ṣiṣẹ́ àwọn crew mi gbà yẹn ó bẹ̀ wọ́n kọ́ máa tẹ̀ sí kọ́ máa gbé ọ̀rọ̀ ẹsẹ̀ tì mí mo ṣe bí pé mi ò rí ìwọ tí a ti mọ̀ ṣé mo fẹ́ èèyàn fẹ́ mọ̀ lóru tí mo ti mọ̀ nínú ayé but I go my jejely the way bí mo bá ṣe ń sọ bí mo ṣe ń ṣe nínú ayé you don't know that I know anybody because I never get to my head because of the story of my life because and I avoid people because I believe that when I start telling story you will not like the story and the story may clear me and it will touch you somehow so it's better for me prevention is better than cure. He said we are sorry to keep you for innocent child. Sí nìyẹn ìrọ̀lẹ́ mo wá rí ní 7 o'clock NCA channel 7 mọ́mí mi ò ní television jọ yẹn lọ́hùn but ilé ẹni tí mo ti wo television yẹn má yẹn ti kú ilé ìyá àbèjì ó ní television kékeré kan báyìí wọ́n ṣú ẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ NCA channel 7 news dẹ̀ ń jókòó lẹ́ ń wúra mi. Ṣé mo pé láti court yẹn wọn ò ní jẹ́ kó máa lọ direct wọ́n máa gbé ẹ padà sí ibi tó ti gbé ẹ that is ní maximum female prison awaiting trial ni mo wà for those donkey years I was in awaiting trial for that donkey years no bail nothing just awaiting trial ni mo wà mẹ́ ibẹ̀ mo ti di pastor mo ti di evangelist ni mo ṣe ń dárúkọ gbogbo àwọn tó ti gbé drug rí tó jẹ́ big gun àtàwọn tó ìwà láyé tí bá sọ̀rọ̀ mi tẹ́lẹ̀ mi bá hate on me àtàwọn tó lówó mi ní Nàìjíríà tó bá hate on me it's not even because they hate on me because they just want to do that they want to attack me the white people say the only way to defend themselves is to attack they want to attack me so that I can shut up my mouth because their names should not be mentioned because they know that I will surely for the story I do tell I can say something about it and I do not tell any all story I can tell story ní báwọn ìkókó wà to affect me but mo dey pa àwọn ẹ̀rẹ́ máa claim innocent like that I didn't tell all the story up to date but I cannot tell it because if nobody want to listen because the majority of people tó ń gbélé ayé ìgàn tó ń gbé gbogbo ilé ayé ṣé kí n sọ tòótọ́ fún yín majority 70% of gbogbo àwọn tó ń gbélé ayé kan kì í ṣe Nàìjíríà nìkan criminal pọ̀
So people when I started talking gan àwọn kan gbà ń bí ìbàdàn pé wọ́n kàn lè máa hate on you tó yẹ pé mo bóyá wọ́n ti ní connection ó ti ẹ̀rọ àwọn èèyàn wọ́n lè máa bẹ̀ wọ́n. ẹlòmíì tó yẹ pé ojú ẹ̀ báyìí màrìwò wọn ló ti dìde tó yẹ pé màrìwò wọn ó ṣe ń dẹ chẹ́chẹ́chẹ́ báyìí mọ́ màrìwò ní kó tó dìgbàgbó. Then they will tell you, you are talking, you are rude, you are rude, you are rude. Ṣé torí pé anyway, Wasiu, kádàrá ni bí mo ṣe kọ́lẹ̀ nǹkan bí orin Síkírù. Ó ní mo gba kádàrá mi, Ọlọ́run ọba ò mo gba kádàrá mi. Ibi tí mo wà ń gbà ẹ̀mí lè gbàgbé orin oní. Lára orin tá máa ń kọ nìyẹn orí pọ̀ tá máa ń kọ. Tá máa ń kọ lórí stage. Tá dẹ̀ bá ṣe practice àti ijó àti ìlú. Pápápápá ìlú yẹn. Wọ́n ti ẹ tí mi ò gbàgbé nítorí pé tó mọ́ pákádàrá mi mọ́. Mo gba kádàrá mi ò Ọlọ́run ọba ò mo gba kádàrá mi. Mo gba kádàrá mi ò Ọlọ́run ọba ò mo gba kádàrá mi. Látòde ọ̀run lẹ̀dá ti yan pín rẹ̀ mo gba kádàrá mi. Ṣùgbọ́n ó dá mi lójú wípé orí ọlọ́ba kò ní súngbó nílé ayé o. Orí tí ó jọba lọ́la Èdùmàrè ló mọ̀. Mi ò gbàgbé nítorí pé ó mọ́ tí bá ń kọrin yẹn náà gbà ẹ̀ ó mọ́ nìkan tó ń ṣe inú ayé mi kò ń ṣorin yẹn nìkan lákọ but ìyẹn you got to do orí ọlọ́ba kò sẹ́ni tó mọ̀ pé ọmọọba ni mí gbogbo ọ̀tí mo sọ yìí nobody tó mọ̀ pé ọmọọba ni mí ẹni tí mo bí ṣọlá fún wọn mọ̀ pé ọmọọba ni mí wọn mọ̀ pé nìkan bàbá mi lè rí jájẹ bàbá mi ò kì í ṣẹgbẹ́ ìran wọn bàbá mi wọ òkè gan nínú wọn gbọmọ bàbá ẹ nínú ìran wọn ní gbogbo ẹ kò sẹ́ni tó lówó ẹ̀ lọ́wọ́ lẹ́yìn tó tún wá tẹ̀lé lẹ́yìn tó kú tán òun náà ní 77 ọmọ èèyàn gidi ni mí ṣùgbọ́n tí kú wọn máa ń sọ ni tẹ́lifọ̀dì bá rí mi báyìí máa ní ikú máa ń bọ̀ lájẹ́ o ikú máa ń bọ̀ lájẹ́ o ẹnìkan wá rí mi wọ́n kàn máa sọ játijàti sí mi màá dẹ̀ sọ pé mo ṣe báyìí báyìí fẹ́lẹ́ rí ẹ kàn sọ àwọn èèyàn tó ṣe dáadáa fún mi mo lè sọ pé mo ṣe lè kó àkọ́ family àti òótọ́ dẹ̀ ni mo help wọn ṣé èèyàn lásán ló máa ń ṣe bẹ́ẹ̀ ni ṣé mi ni mo ní ni mi ìdẹ̀ lówó mi ò ní kankan bọ̀ tí gbogbo tí bá nínà máa fi ṣe dáadáa fáwọn èèyàn àwọn tí bá ṣe dáadáa fún yẹn náà wọ́n á padà kọjú wọn sí mi ní wọ́n á ní kó bí Wàsíù àwọn tó ń kọjú ẹ̀ sí mi kó ṣọ́ ara ẹ̀ gidi gan tó bá fẹ́ kó ní ta ẹ́ tọrọ tí ń jọni ti pẹ́ má jẹ́ kó ní ta ẹ́ ìgbẹ́ oyin ló dùn ọ̀rọ̀ oyin tó bá pọ̀ lára kò dáa. ti réyàn báyìí tó bá ti wà nílẹ̀ ilẹ̀ àbí tẹ́ rí pé wà nílẹ̀ ilẹ̀ àbí tẹ́ mú sílẹ̀ ilẹ̀ ẹ máa gbé dọ̀tí lé sódà kò ní lè fọ̀ mọ́ ìka. Kémi jókòó báyìí sí báyìí àwọn kan máa sọ ìwọ ẹ sábà ní ìtẹ̀fẹ́ dárúkọ ẹ̀ lónìí ìwọ nìkan ní gbogbo olóògbé kéèjì nínú gbogbo àwọn èèyàn wá sí wọn tún máa sọ pé Bísọ́lá ó fẹ́ràn jù mí lọ ṣé Bísọ́lá fún àyìnbá tí ò lówó lọ́wọ́ nígbà tó ní problem tó ń pè mí bó ṣe ń pe gbogbo àwọn tó bímọ fún Wàsíù káàkiri nìyí èèyàn mélòó ni mo ti pè rí pé àtàwọn tó bímọ fún bàbá ọmọ mi ẹnìkan ni ó pè mí rí èmi ò pè rí àwọn èèyàn ń pè mí ní àkàtẹ́ people that they call me I don't call them irú èèyàn wo ni mí. I'm not that things are sweet for me. Mo dé Canada and sing. 2 bedroom tí mo gbé yẹn tẹ́lẹ̀ kì í ṣe mi mo ní. Mo rent ẹ̀ ni. But ẹrù tó wà nílé mi ó ju ẹrù 3 bedroom lọ. I didn't get anyone. Credit card ọmọ mi ó tún fi ra mọ́tò fún rẹ̀. Wọ́n béèrè credit yẹn lọ́wọ́ ẹ̀ ṣe ọmọ ó ń san padà. Wọ́n lè gba mọ́tò mi. And Wasiu, you are also part of it. Wàá máa create content, wàá máa fi ayé àwọn èèyàn ta kite, and some people tí mi ní sọ pé náà máa jó àbí kankan tí mo fi yín sílẹ̀ fọlọ́run bọ̀ tá bá fi yín sílẹ̀ fọlọ́run ìdájọ́ Ọlọ́run ju ti èèyàn lọ o mọ ọ̀nà tọ́lọ́run lè gbà yọ síyàn ìgbà ilẹ̀ máa ládìí èpè ni wọ́n ṣẹ́ fún yín àwọn ló ṣépè tépè fi jẹ nìkan wọn ló ṣépè ó ṣépè fọmọ kékeré ìwọ tó pọ ọmọ lọ́mọ
tó wá ní wọ́n ń ṣépè fún ọmọ tiẹ̀. No be juju be that. Kí ló yẹ kó ń ṣe fọmọ tiẹ̀ tó bá jẹ́ pé bí ó ṣe yẹ káyé ìrí la ṣe tó bá ti pọ ọmọ ọlọ́mọ kan pa tiẹ̀ dànù kò ní ìdíkan ṣe máa fèpè ránṣẹ́ kan give eye to eye evil for evil but nígbà tó jẹ́ pé bá sọ fún wa pé ẹ̀yin nìkan lẹ́wà important ẹ sórí ayé kodò ẹ dayé rú. Wàá máa gbọ́ you and your child we are going to deal with you. Mi ì gbọ́dọ̀ sunkún mọ́ nítorí ìwọ tó bá sọ pé o máa dì pẹ̀lú ọmọ mi èmi. Àwọn èèyàn pọ̀ lẹ́yìn Wàsíù ni àwọn tó dẹ̀ pọ̀ lẹ́yìn Wàsíù mi ìfaragbá àìmọye àwọn tó faragbá tẹ́ pé torí pé èrò pọ̀ inú èrò náà wà ẹ lè mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ èèyàn lè fi àjẹ mi kó má kó go score free àfi tí bá bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run torí pé màálù tí ó bá ti nírò Ọlọ́run nìkan ló máa ń bá lé ṣiṣẹ́ bí mo tún ṣe jókòó yìí Wàsíù yé kọ lẹ́tà fún wa mọ́ bí wọ́n gbé mo spend time gan lórí ẹ̀ sí ló kọ lẹ́tà ló yé dragging má sọ òyìnbó Bọ́lá stop dragging the truth tó bá ti jọ ọmọba tó dẹ̀ dẹ́ lójú pa olówó náà ó lẹ́nu rẹ̀ ní wọ́n tún oníríṣiríṣi ká tó lè tọ́jú kò sí nǹkan ilé náà kọ́lé àwọn gbà wá débẹ̀ eré mi báyìí sí wọ́n ti rí ẹ báyìí ló mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan wọ́n ti rí ẹ tó bá ti rí ọmọba wọn dáadáa sáàkẹ́ lára kì í ṣe mọ́tò tó bá gbé wa bí mo tó ṣe wà tó bá wo ẹ̀yìn mi bí mo ṣe jọ bàbá mi ni mo jọ ìyá bàbá mi àmì ni mo jọ ìyá ìyá mi nice people ni àwọn tó ya èmi àwọn tó yà mí àwọn tí mo jọ wọ́n nice nígbà tó ń wá sáyé àwọn méjèèjì ìyá tó bí ìyá mi ó nice bàbá mi ó nice pa nice kù àpá tó wà lẹ́yìn màmá tó bí ìyá mi iye ní kékeré iye nèdè ìyẹn mi pé ìyá kò sí small mama mother is a mother iye nèdè that's the meaning ní Kogi nèdè wọn ní okun lọ́hùn yẹn àpá yẹn toró wọ́ ọmọ dáadáa wọ́n sọ story pápá yẹn ṣe wà lẹ́yìn wọn mo gbé àpá yẹn wá wọ́n lóyún èmi nígbà tí ó dà pé wọ́n kú mọ́mì mi lóyún mi nígbà tí wọ́n kú àpá tó wà lẹ́yìn wọn ń bí mo gbé wá bẹ̀rẹ̀ so ọmọ wọn kì í bí ọmọ nísọ ewúrẹ́ kó lọ jọ àgùntàn there must be something tí bá sọ̀rọ̀ ńgbà mi pé this person kò jọ lágbájá this person kò ṣe báyìí wàá rí nǹkan kan ni tó bá rí ọmọ mi Sarah téèyàn bá wò dáadáa ló jọ mí imú ẹ̀ fẹ́ dọ̀bálẹ̀ báyìí bí tèmi imú ẹ̀ ò lè dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ yẹn àwọn nọ́ọ̀sì kan ló fẹ́ ṣèkà fọmọ mi jọ yìí tó ti yẹ yín mẹ́ẹ̀ ọ̀dọ́ normally tó bá fi mẹ́ẹ̀ ó jọ mí pẹ̀lú bíbá ọ̀tẹ̀ ẹni tó bá rí bàbá ẹ̀ ẹni tó bá mọ bàbá ẹ̀ ẹni tó bá rí bàbá Bùkọ́lá ẹni tó bá mọ Stephen Bámidélé Ọláyínká Délé orúkọ ẹ̀ yẹ fún Stephen Bámidélé Ọláyínká Adébọ̀wálé ẹni tó bá ti rí ẹnu ẹ̀ ọwọ́ ẹ̀ débi ẹsẹ̀ nígbà tó tún rìn gan sí tọmọ mi bá rìn I just be looking ìlú wọn sọ fún pé kó kọ́ ìrìn kó kọ́ bàbẹ́ àbí kó jọ it must be ó máa wá ṣàrí ìkọ̀kan ni bọ́ tó bá ti rí ọmọ mi ò fẹ́ sọ̀rọ̀ pé ẹni tó bá ti rí ọmọ tó bá kàn rí ọmọ kan tí ọ̀kan lọ tó kàn lọ tí ọ̀kan jọ anybody kò jọ ìyá kò dẹ̀ jọ bàbá ń gbà mí ó possible káwọn kan ti deposit sára ìyá yẹn dáadáa yes kan deposit tí ẹ̀jẹ̀ kan tó ti deposit tó bá ti mingle pẹ̀lú ẹ̀jẹ̀ gangan kò ní jọ anybody oníjọ ó lè má jọ bàbá tó bá wá bí àbí tó bá sùn lé but I'm just telling you lọ check ọmọ mi
wàá rí tó bá wo ilé wọn it look like o gbúdọ̀ jọ wọn orí Facebook yìí we cannot help you jọ àṣọ sáwọn tó kàn kéwọ̀n àwọn tó kàn recruit kan máa wá bully kan máa di hate wa hating on us hating on me particularly because the truth is on and the truth is on because you actually look down on me, you commonize me because you have seen a lot of ladies too. Obìnrin oríṣiríṣi ó slim ó pupa ó lẹ́nu tó fẹ̀ ó pupa ó dẹ̀ rẹ̀ wọ́n ṣó ti yẹ you look down on me so much. It's not your fault but it's your fault again. Odò téèyàn bá fojú di ló máa ń gbéyàn sọnù. Because mi nǹkan lẹ́tà sí pé mo fẹ́ fẹ́ yẹn ẹ̀ wù mí rí. Ọmọ ìgínì ni wàá lè sọ ọgbà tó gùn wọlé wàláì ní bìgínì torí ẹ̀ mo ṣe kúlẹ̀ mo bẹ̀ yín pé ẹjọ́ kò sí mi lè fẹ́ yín ẹ tí ò bá ní ìyá òkè dégbò ẹ̀ torí pé mo ti ní nasty experience ìbò ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìbò ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìbò ni mo ti fẹ́ máa rojọ́ yẹn kò lè yé yín but thank God today you understand. Tẹ́ ẹ bá wo gbogbo àwọn tó bá jáde láti ilé bàbá mi ní ìgbà tí Alhaji Batuta ọmọ bàbá mi ni bàbá ẹ̀ àmì ìyá tó bí Batuta àti bàbá mi bàbá wọn ìyá kan bàbá kan ló bí wọn the Grand Mufti of Ondo State go and check the mouth to live by he's an handsome guy o he's a very handsome guy man check it bó ṣe tíìkì ni. Normally tí mi bá rí owó tọkàn mi balẹ̀ tí wọn ò dà mí láàmú tọrọta mi lọ nínú ìjì tó pọ̀ mo beautiful girl both in and out Ọlọ́run dá mi dáadáa bọ́dì mi tí ẹ rí yìí ìgbà tí mo ní wọ́n tì mí mọ́lé for 4 years yìí ní ìrí ọṣẹ fi wẹ̀ mo máa ń ṣe crochet gbogbo nǹkan tó ń neat yìí tó wẹ̀lẹ̀ gbogbo kíni bá ti jẹ́ nǹkan tó ń neat kò síṣẹ́ tí mi ò kì í ṣe sẹ́ wọ́n á kájọ fún mi máa fọ̀ àwọn ẹlẹ́wọ̀n yẹn àti gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ oríṣiríṣi tó ètò ìtọ́ mi fẹ́ máa lọ dárúkọ wọn létà lára àwọn tí wọ́n kọ́ṣẹ́ fún mi láti fọ̀ nígbà yẹn nínú ilé yẹn nínú ọgbà yẹn táwọn tó ti dájọ́ ẹ̀wọ̀n fún ẹmọṣẹ́ wọn aṣọ ẹ̀wọ̀n tí mo fọ̀ ní fáwọn ẹlẹ́wọ̀n èmi wà láwọn ètí tíráyà àwọn ró ìró kan tó bá fún mi láṣọ báyìí tó bá fún mi láṣọ màá sẹ̀dẹ̀ sílé fún mọ́mísí mi tí bá ti fọṣọ fún wọn gbà mí àwọn tó wà lẹ́wọ̀n yẹn wọ́n máa fún mi ní ọṣẹ tí màá lè fi wẹ̀ gbogbo wọn pátá nígbà tí wọ́n fi mí lẹ̀ tí mo wá ní ṣọ́ọ̀ gbogbo wọn ló wá jẹun lọ́dọ̀ mi gbogbo wọn ni mo ṣe dáadáa fún lónìí wọn ò dẹ̀ ṣe dáadáa fún mi I don't want to talk about that ara mi tẹ́ rí wọ́n pe kòkòrò kan ní sapa grease ara mi tẹ́ rí ojú mi nìkan ló fi ní kòkòrò yẹn fi sílẹ̀ gbogbo ara mi dot bí ẹni tó ní ní Swiss tó máa ní ìgbóná yẹn náà ní jẹ́ ní ìgbóná tó bá tẹ ara yẹn báyìí máa rí kòkòrò tó máa jáde torí pé mo máa ń kó latrine bucket ni mo máa súnmọ́ ẹnìkan máa bú mi á máa ní ìwọ tó ló kó latrine ìwọ tó yẹ kó wá jìyà wọ́n mọ̀ kọ́ tó máa ṣe máa jẹ ni ọmọ mi ò ní jìyà láyé máa fà báyìí nù àwọn bàtíríà tí mo sọ pé ìyàwó arúgbó rẹ̀ yẹn wọ́n máa rí pé báyà mo ń tú àṣírí wọn síta mo ń jam talk parrot ni mi tí wọ́n bá offend mi lè dárúkọ wọn ni òun yẹn ó mọ owó mi tó wà lọ́wọ́ tó bá wá sí Dubai débi body suit báyìí mo máa ń rà sílé bàtà pint àti bra àwọn spacer master spacer àwọn bra tó padded tó wọ́n wọ̀nyí wọ́n máa kó gbẹrù àtàṣọ nínú ilé bí wọ́n bá dáṣọ mi lọ́rùn máa ní wọ́n gbà wọ́n fún mi ní wọn ò lè dúró fún ẹ lọ́jọ́ ọkùnrin kan sọ pé 5,000 lélẹ̀ kó gbà they collect from you and people will be telling you wọ́n máa rí ẹ fí wọ́n máa pọ́n àwọn tó yẹ kí wọ́n máa pọ́n àwọn tó yẹ kí wọ́n máa àwọn tó yẹ kán pọ́nlé wọ́n máa yẹ̀yẹ́ wọn àwọn tó yẹ kán yẹ̀yẹ́ wọ́n máa pọ́n wọn lé tí n bá tọkùn mi bá balẹ̀ ara mi yìí àwọn ọkọ tó jù mí ti rí nìyẹn mi ní jẹ́ kójú tì mí ó mọ ọkọ tó jù mí ti rí màá mú fọ wọn á bú mi bọ̀kọ̀ sẹ́ni tó bú mi táyé tí bá sọ pé kí n má ṣe pé ìfẹ́ níbọ̀dẹ̀ Ọlọ́run máa ṣe
Ọlọ́run máa ṣèdájọ́ fún wọn torí ẹ̀. Anyway, ọ̀rọ̀ yìí lásán débẹ̀ yẹn kí ọ̀nà lọ́tọ́wọ́ mi bá ṣọ. Mo sọ fún ẹ bẹ́ẹ̀ bó ṣe lágbára tó yẹn ò tó gbogbo Ìjẹ̀bú pọ̀ jù ẹ lọ. Ìtẹ́ ẹ̀ gan ju ọjọ́ orí ẹ lọ ó ju bó ṣe rò lọ. Gbogbo àwọn tó ti jẹ níbẹ̀ yẹn their spirit ò kì í kú mẹ́. Spirit ò kì í kú, body ló máa ń kú. There's a lot of people tó máa tún carry àwọn spirit wá ti lọ wọ̀nyí. Yeah. Torí ẹ̀ ẹni spirit tó bá fẹ́ gbé tó fẹ́ jogún kó jẹ́ ètò dáa. My warrior, my daddy home ní family mi warrior ni and the spirit of those warrior kì í ṣe tó ń jẹ́ lórí kì í ṣe lisi group ajagun náà is a warrior ajagun ni wọ́n pa. We don't fight on time but kò sẹ́ni tí bá fẹ́ bá tọ́lọ̀ bá fẹ́ wọnú mi láti bá jà ó máa mú wálé àfi tí bá gbàdúrà fún. K1, we don't want that your content again. Stop your bullshit. It's okay. I want to stop on that thing. MC ọ̀rọ̀ yìí ò tó ọ̀gẹ̀dẹ̀ ní kò tó yọ̀bẹ̀ sí. Mo rí fídíò tó ti ń go viral káàkiri. Koko Zaria sọ wípé gbogbo àṣírí ẹ̀ pátá ló máa tú tí legacy tí ò bá stop láti máa bú Sego. Sego is not a bad person too much. Ọdún tí gbogbo wọn bá ti ṣe ọmọ ọ̀ta téèyàn bá good wàá sì rí goodness nínú ẹ̀. Despite kò ń ṣe ọmọ ọ̀ta wàá rí ó ìmọ̀ nice wàá rí amúrọ̀bà míì wọ́tọ́ olè bá ti lọ ká mọ́ lérí àwọn amúrọ̀bà míì wọ́n dájú àwọn míì dẹ̀rẹ̀ wọ́n tún láàánú bó tẹ̀ jẹ́ pé amúrọ̀bà ni wọ́n. Zaria ó dẹ̀ sọ débì kan ní gbogbo àwọn tí MC máa ń tó ọmọ ní dátà tó máa ń fún lówó ó ní gbogbo wọn pátá ló lò. Ẹ̀yin èèyàn tí ẹ máa ń sọ pé Auto Bole àti Esabod tí n bá rí ẹ ó yẹ kí n lọ ẹbí bébì ni. Esabod yìí àtàwọn kan náà máa jáde wọn sọ pé irọ́ ni Auto Bole ń pa ṣé rí pé gbogbo pàdé tí wọ́n ti ń jà. Zaria á máa pretend àwọn èèyàn Auto Bole tó ti ó lè níyàwó ó lè láwọn àǹtí òun ti ṣí èrè má jẹ́ dárúkọ ìyá ẹ̀ I respect because àwọn ìyá ẹ̀ wọn ò tọrọ fún àwọn òrèrè ọmọ tí wọ́n bí ń gbà mí. Ó lè láwọn àǹtí òun ti sínú o Auto Bole yẹn ẹ tí ò lè wá Nàìjíríà tó yẹ pé àwọn máa padà ní tó bá ti wá àwọn kò gbúdọ̀ wá sí Nàìjíríà mọ́ gbogbo wa yẹn òun àtẹ̀mísí jẹ wà báyìí wọ́n lọ sọ́dọ̀ Esabod ló jẹ́ ìyá àsàlẹ̀ wọn. Esabod àwa dúró sáàrin wọn báyìí á láwọn bàbá ọkọ òun lè lè tó lóun fún àwọn fẹ́ Àyìndé á wá mú Pasuma á mú Màláìkà àwọn mẹ́rin á tó mo ní fídíò yẹn lọ́wọ́ ó ìwà lọ́wọ́ mi Facebook ń sọ fún mi of recent pé wọ́n ń suggest wọn sí mi á tó wọn sáàrin báyìí á lè fẹ́ mú kinní á ní Auto Bole ń pa irọ́ mọ́ wọn ni. Ṣé Koko Zaria ò jáde sí tó sọ pé kẹ́lẹ̀ sọ pé ọ̀rọ̀ tí mo sọ fún tí mo bèrè tí mo ní Zaria sọ fún mi òun ní Zaria ń sọ jáde ń sìn mo dẹ̀ bèrè lọ́wọ́ MC ò sọ pé irọ́ kò dẹ̀ sọ pé òótọ́ òun ní Zaria wá jáde ń sìn tó lò fẹ́ sọ ṣe bí ẹ Zaria Koko Zaria ìyá àsàlẹ̀ àwọn ọmọ olè ṣe bó sọ pé rọ mo pa ṣe bó ní rọ mo pa ṣé irọ́ ń bà yẹn tí mo ní Koko Zaria sọ òní Koko Zaria máa jáde sí tó lóun fẹ́ sọ pé gbogbo owó tẹ́mi sí fún wọn ṣe ló ń pa èèyàn pé tí ó bá jẹ́ tí legacy ò bá dákẹ́ ipò máa tú gbogbo àṣírí MC gbogbo àwọn èèyàn tó ti pa bó ṣe ń fún wọn ló tó fi ń pa wọn tó pé kò ń dédé fún yàn lówó mo lẹ́mi yá owó lọ́wọ́ mi kò san Zaria náà jà mí lólè ẹrù lé olóko kó dẹ̀ bẹ gbogbo àwọn ọmọ ní tíátà kó ní kó wá sọ́dọ̀ ẹ̀ kan máa gbowó bóyá wọ́n fún returns ní ìmọ̀ mo rẹ́ẹ̀tì lé lọ́wọ́ Koko Zaria. Esabod sọ pé irọ́ ni mo pa pé Koko Zaria dáàsì mi lẹ́gbà tí mi lè gbé èmi Bọ́lá Fọláṣadé ọmọ Olúkàrẹ́ Àlìlà ọmọ arógun Màsà ọmọ akọ́là àpò òrùnkú you know the meaning of that
ìkan nínú àwọn bàbá ọba tó ti jẹ nílé bàbá mi yẹn he love money lẹ́yìn pé àwọn ọba máa ń like owó gan wọ́n display owó nísìnyí wọ́n máa display owó wọ́n máa sá káórì ní wọ́n nọ́mbà ẹ̀ wọ́n máa display ẹ̀ báyìí wọ́n máa ń sa nítorí lómi náà wá ti kó jáde ọmọ akọ́là pé òrùnkú that he will display his words ìyá dágbọ́nà ṣoko ayé àṣẹ sábọ́ọ̀dù eléwé kọrí ó nírọ̀ mo pa ó níṣe ni sáré àyà mi ní ilé tí nígbà tí mi ò rí lẹ́gbẹ̀ẹ́ mi mo rẹ̀tì ilé lọ́wọ́ Koko Zaria mi ìdẹ̀ ni mo fẹ́ rẹ̀tì ilé lọ́wọ́ ẹ̀ ọmọ tó bá ń ṣe tán ó tiẹ̀ kó o lè fẹ́ tí Wasiu bá lóun fẹ́ fẹ́ gan oh God Wasiu Bisola Wasiu ò lè fẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ pọ̀ gan ẹ̀ṣẹ̀ ó pọ̀ ó dẹ̀ dájú ẹni tó bá ti feed mi ó níbi tí mo lè tó bá ṣẹ̀ mí gan ó níbi tí mo lè ṣèkà fún dé tó bá yẹ pé mo níkà mi ò ṣèkà o but ọ̀rọ̀ ẹ̀kọ́ la fẹ́ sọ ọmọ yìí ló sì mí dé òun ló mú mi wá bẹ̀ òun ló tàn mí pé òun rí ilé ní Golden Estate tó bì ní pé ó máa ń fight àwọn ìyàwó Wasiu systematically ṣé mi mo ní kí Wasiu promise kó má fẹ́ ni kí wá dìde báyìí kí bẹ̀rẹ̀ sí lọ bá àwọn ìyá tèmi ń gbèjà yẹn kí wá bẹ̀rẹ̀ sí ní bá gbogbo wọn jà kí máa bá yẹn jà I don't do that because ẹ bá ní mental problem because mi ìwà hopeless bí n ti ìwà hopeless mo kàn fi hope mi sọ́dọ̀ Ọlọ́run mi and there is hope for the hopeless. ẹ sábọ̀dù ọ̀rọ̀ ẹni mò ń sọ báyìí lọ́wọ́lọ́wọ́ á sọ fún mi pé you know what irọ́ náà tó bọ́lá yẹn pa pàṣíwọ̀bọ̀wọ̀bọ̀ olóòórùn alápá má ṣiṣẹ́ èmi Ṣadé èmi tó yẹ pé mi ti pé 7 years tí mo ti ń ṣiṣẹ́ bí àgbàlagbà ní tó máa dá àgbàlagbà tó lè bí mi tó máa dáadáa wọ́n dẹ̀ dáadáa mi at the age of 9 mo ti ń lọ sí Òkéné lọ sí gbogbo ìlú ìgbèríko tó wà ní sọ̀rándì Èkìtì ní o Kogi ní o káàkiri gbogbo ìlú mi máa rán mi lọ mo lọ tajà ní tí mo máa lọ ṣiṣẹ́ kò sọ́jà tí wọ́n mi bá ti lè kó dé báyìí mi máa ta gbogbo ẹ̀tàn porogodo ọdẹ ọ̀lẹ Fẹ́mi a máa pè mí ní ọ̀lẹ a máa purọ́ mọ́ mi lójú mi ó ní Koko Zaria fún mi nílé yẹn ni ó ní mi ìrówó san to defend him ó ní gbogbo nǹkan tí mo sọ irọ́ ni òun kọ́ ni Zaria jáde ńsìn tó ń sọ ó ti fẹ́ lọ sọ́dọ̀ MC sìn nítorí pé Ìyábọ̀ ẹnìbọ̀ tó bá ti lọ́ọ̀fù Ìyábọ̀ ó fẹ́ fi system bẹ̀ MC nìyẹn torí wọ́n ti sọ pé látòkè wọ́n ti sọ pé MC ní nọ́mbà 1 ìgbà kan dẹ̀wà tó ń gbé ségò mọ́ra ń bẹ̀ bọ́n tí mò ń sọ rèé Koko Zaria gbogbo tó sọ ń gbà yẹn tí mo ló sọ fún mi kí lẹ̀ ló ṣe sọ fún mi torí pé ó rí pé MC máa ń yá mọ́tò mi ó rí pé MC máa ń yá mọ́tò mi ó rí pé MC máa ń yá mọ́tò mi ó lè ti mọ̀ pé tó máa ń yá mọ́tò mi ó possible náà kó máa yáwó lọ́wọ́ mi ó lẹ́mi sí yá òun ó ló gbé òun lọ yá owó $40 million ó lóun fi sọ 80 million òun ló fi ta hòtẹ́ẹ̀lì ó ta ilé ẹ̀ o kò mí ilé sọ bóyá ó ti ra lé síbòmí o bọ̀tí ilé tó ní sí gbogbo ọ̀nà àlímọ̀ṣọ́ yìí àtòtẹ́ẹ̀ tó lò rẹ́ǹtì ó ta ni tòró yá owó fi finish ẹ̀ owó yẹn wá ń lọ sókè òun ló sọ ìbọ̀tí kì í ṣe owó tó yá ẹ̀ ni mò ń sọ bọ̀tí ó lò máa tú àṣírí MC torí ètò ń pè ní legacy yẹn náà mo rí tó ń sọ pé òní rérò tó ń lò náà jam tọ́ọ̀kì bákan òun náà fún àṣírí Zaria wípé àwọn tó ń mú yẹn ó níbọn of course gbogbo àwọn tó bá ń gbà tó ń ṣiṣẹ́ fún
MC ṣé kò ní ìbọn ni nígbà tó ń ṣe MC wọ́n máa owó ìbọn wọ́n máa ìsọ́tọ̀ ni kò ní ìbọn báwo. tó bá lòun fẹ́ tú àṣírí MC ó fẹ́ tú ó kó tó di pókò lọ́dọ̀ MC tó ti ń sọ̀rọ̀ MC ló máa ń sọ̀rọ̀ ẹ̀ a máa sọ fáwọn èèyàn nǹkan báyìí ló ń ṣe fún ló máa ń ṣe ó tún sọ débi pé gbogbo ìyàwó ilé òkú sí tí ó bá sùn ni èmi mọ ti ìyá sọ́tọ̀ mo dẹ̀ mọ ti Kúdí ó bá Kúdí sùn ó ń fẹ́ Kúdí yẹn MC. bọ̀ kùkàn mí gbogbo ètò sọ yẹn bọ̀ tí mo sọ ń gbà yẹn tí sáré tí Esabod sọ pé irọ́ mo pa ṣé òun kọ́ ni sáré àfúrà rẹ̀ jáde tó fẹ́ sọ yẹn ó ní láti wọ́n ọ̀nà ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ sí í sọ sáré à wọ́n ti tú àṣírí yẹn tú àṣírí gbogbo ara yín ẹ̀rẹ̀ tí tú nǹkankan wípé ẹ wà nínú involving nínú kidnapping àwọn kidnapping tó ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá kì í ṣe ghost ló ń ṣe ìgbà tán kọ́kọ́ kó tó di pé wọ́n gbé Òṣòdì fún MC nígbà tó lè pọ̀ nígbà táwọn ìwà nígboro yẹn wọ́n ló lè pọ̀ wọ́n á jáde lọ wọ́n ní anybody tó bá ti ń jalè mí ẹ máa kú kíríkan ẹ̀yin wáyé ẹ má jalè ẹ dáwọ́ fẹ́ kẹ́ wá torí àwọn náà ti jalè rí olè ló mẹ́sẹ̀ olè tọ̀ lórí àpáta wọ́n gbà yẹn wọ́n máa sọ pé MC ló jẹ́ pé lè kú olóṣòdì ìgbà tó jẹ́ pé òun ló lórí wọn bóyá òun ó jó lórí wọn lóṣòdì ńgbà yẹn ó dẹ̀ sọ wọ́n ti fún wa níṣẹ́ mi o a gbọ́dọ̀ change you understand torí ẹ̀ tán bá sọ pé tẹ́ bá rí àwọn ọmọ kan wọn ìlú mẹ́òsì kan tó bá wà lórí social media tó fẹ́ máa ṣe bí king kan àbí tó bá dàbí Dracula àbí tó bá dàbí ilé orúkọ ẹranko tó wà ní Australia yìí tó máa ń jẹ̀ṣẹ́ yìí tó bá wá bírú ọmọ bíi dark boy yẹn tó ń sọ pé nísìnyí báyìí is involved in kidnapping it's possible boy yẹn sọ kankan but I know very well that àwọn èèyàn tó wà nínú APC tẹ́ máa rí pé bóyá other party ló ń sọ àtàwọn èèyàn kan tó ń ṣiṣẹ́ fún kì í ṣe ìyẹn nìkan ló fẹ́ ṣe ẹ máa gbọ́ o torí tó bá sọ̀rọ̀ kan máa ní you just hate them and when you talk about money like this maybe that money is the one that is even making her crazy and she will come for you it's not the money kò sówó tá a rí tá a dẹ̀ tún máa rí bá àti ẹ̀rí owó rí kó jẹ́ tiwa báyìí ìgbà kan wà tó yẹ pé bàbá ọmọ mi jẹ́ báńkà òun ọwọ́ ẹ̀ ní kọ́kọ́rọ́ fọ́ọ̀tì máa wà ibi tó ní epo sí ní ọ̀nà Lẹ́kì yẹn ọ́ìlì kan wà ń bẹ̀ wọ́n máa ń gbé káàṣì báyìí ni ojú mi ò ràn mówó rí ojú ẹ̀ náà ò dẹ̀ ràn mówó ṣó ti yé yín kọ́kọ́rọ́ fọ́ọ̀tì ẹ mọ̀ nǹkan tó ń jẹ́ fọ́ọ̀tì room ọwọ́ ẹ̀ ló máa ń wà wọ́n á fi sílẹ̀ fún wíkì mo máa tiẹ̀ ń sọ ni pé Ọlọ́run jọ̀ọ́ o má má jẹ́ kí àwọn olè tiẹ̀ wá mọ̀ pé Ọlọ́run wọ́n má jẹ́ kí wọ́n mọ̀ pé ìyọ̀wọ́ ẹ̀ ní kọ́kọ́rọ́ fọ́ọ̀tì wà kó wá gbé tó bá jẹ́ ń sìn wọ́n á ti wá gbé o wọ́n mọ̀ pé ọwọ́ ẹ̀ ní kọ́kọ́rọ́ fọ́ọ̀tì wà wọ́n á ní kó lọ sí báǹkì àwọn kidnapper yẹ kọ́kọ́rọ́ fọ́ọ̀tì òye kọ́ ni mò ń sọ ń sìn. olè gbogbo wọn tó ń jókì tó ń ṣe yánmà ìmọ̀ tó máa tó sọ pé the government is bad o the government is ṣe mi ò ní government ò bad o lára àwọn ogun ìmí ìgan ṣe ẹ̀ lọ rọ́ọ̀bù tán ni á dẹ̀ jáde á tún lọ ṣe rally á join group á lọ lóun ṣe rally á dẹ̀ ní pé the country is hard ọjọ́ tán bá mú ó lè ní pé country hard lòun ṣe rọ́ọ̀bù ok tí country bá hard tó bá rọ́ọ̀bù lẹ́ẹ̀kan ó ṣe ìgbà tó rówó lẹ́ẹ̀kan ó ṣe lọ́ máa fi ṣòwò kó má rọ́ọ̀bù mọ́ irọ́ even the armed robber condemn the government táwọn náà bá bẹ ẹ̀bẹ̀ sùn owó olè ní orílẹ̀-èdè àgbáyé sí àti pé olè ń condemn olè náà máa ń mólè ìgbà tó rí pé ó ti ń kọ̀lé ó tó ti ń tú àṣírí òun sí pé ìbọn o ìyẹn òun ṣe tọ́ ìbọn o ó gbé sórí ibẹ̀ yẹn ẹyọkan dẹ̀ lẹ́sìrì ṣé ẹyọkan ni wọ́n máa ní ni ẹ wá ní ká nìyẹn lọ claim ẹ ṣé ẹyọkan ló máa ní kò níye ìgbà tí MC máa ti sọ pé kán la ẹrin mọ́ àwọn èèyàn kan lórí tó bá ń bá MC jà tí ẹ sáré àdẹ̀ ni wọ́n sáré àló máa ń lò láti ọlọ́bẹ̀ ẹ̀ nìyẹn tó bá gbọ́ pé tẹ dé pàdé àwọn ọlọ́bẹ̀ ẹ̀ nìyẹn lọ lára àwọn ọlọ́bẹ̀ ẹ̀ ní sáré àjẹ tó bá lò máa tó àṣírí MC ó mọ̀ ọ̀kan tó ń sọ ni tó bá sọ pé òkè nínú ibẹ̀ yẹn tó ń gbé sí o ní láti pa ẹnìkan wọ́n máa pa á sí náà kò lè sọ wọn lè sọ ọ̀kan tó ń ṣe tán
but nsi ó kàn lè sọ kékeré nítorí pé òun náà tú àṣírí ẹ̀ pé wọ́n ló wà kidnap ẹnìkan kidnapping case wà ńlẹ̀ fún wọ́n tú àṣírí ẹ̀ ṣe bí pàtó wọ́n sọ pé ọmọọṣẹ́ sáríà tó mú jọ yẹn tán ló rìbọn lọ́wọ́ ẹ̀ tán ló kidnap ó dà pé kéṣe náà lọ gbé wá sọ́dọ̀ mi gbà yẹn tán ló kidnap ok ṣèbó tẹ MC náà gbé lọ ṣèbó tẹ̀lé MC gbà yẹn tó ń jọjọ wà papọ̀ hòtẹ́ẹ̀lì MC náà máa ń gbé wọn lọ ní òkè bó ṣe sọ according to so tó ti ṣàgò nísìn tó bá bọ́ síbi tó fẹ́ máa búgò kí ni ìyàtọ̀ wèrè àti òsínwín kì í ṣe mẹ́ta ines ní àwọn méjèèjì nínú ẹjọ́ ẹ tú àṣírí ara yín o ètò òṣèré wọn nù ẹ̀yẹ so mo kàn ń sọ fún ẹ sábọ̀dù ẹni tó bá ń rìgá tó bá sì ń sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ mọ́ mi lórí social media yìí ní ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ gbogbo àwọn boys yìí ló san owó fún wọn wọ́n make in fact wọ́n make ìyá àbàdàn rich nítorí pé wọ́n blackmail ni ìyá tó ń pè ní ìyá kan tó wà ní Germany yẹn kí lorúkọ ẹ̀ ìyá kẹsẹ́ẹ̀tì mo sì respect woman yẹn títí dọ̀la ó pa irọ́ mọ́ mi bàtàbàtà ló jáde lọ́jọ́ náà lọ́hùn-ún Auto Bole mo mọ̀ ẹ́ náà ṣe bọ́ọ̀rẹ́ mi ló jẹ́ ní ìlú wo ni ìlú Gaddafi yẹn ní Libya mo lè mi mo tún wojú ìyá ẹ̀ gbà ẹ̀yin tẹ́ ti gbó báyìí ẹ lè má dàgbà púpọ̀ lójọ́ bọ̀tẹ́ yín ọ̀rẹ́ kẹ̀ èmi àti yín ọ̀rẹ́ ìyá ẹ̀ bá bẹ̀rẹ̀ ìpèsè bí wọ́n mú ẹ fún drọ́ọ̀gì gbà yẹn ní Libya èyí gbogbo kíní kan mo lè mi ń bá jáde wọ́n wá ní mò ń ṣe pé ẹni bá complain pé mo ṣe èpè má jẹ́ kẹ́lẹ́dàá mi àti ẹlẹ́dàá àwọn bàbá ńlá bàbá mi ṣépè fún ẹ ń bá jáde ń bá ní ẹ gbà mí o mo wá ní ẹ jáde mo ní bàbá ìyá kẹsẹ́tì o mo ní tó bá ti jẹ́ èmi tí n bá dé Libya rí láyé mi o mi lè sọ bóyá plane ní kọjá lórí òfurufú Libya o but tí n bá bọ́lẹ̀ lórí Libya rí o bí mo débẹ̀ rí o àbí mo lé Libya rí o àbí mo wá gbé kòńké o àbí mo ṣe gbogbo nǹkan tẹ́ ni mo ṣe yẹn o mo ní mo wá ṣe pé bámbábábá ètò mo wá ṣe mo ní tí n bá débẹ̀ rí o mo ní kó báyìí ni kó ṣe mí o mo ní ṣùgbọ́n tí mi bá débẹ̀ rí o tí mi dẹ̀ ṣe nǹkan tẹ́ ni mo ṣe yìí o mo ní gbogbo ọmọ yín tó bá ti dàgbà tẹ́ bá ti dọjọ́ alẹ́ báyìí mo ló máa ṣe báyìí fún yín o torí ọmọ ọlọ́mọ ni mí because you want to fight for criminals you want their audience tó jẹ́ pé tèmi bá fẹ́ jẹ́ criminal tó jẹ́ pé mo fẹ́ gba gáà ìgúnjọ́kùnrin máa senior MC ní oríṣẹ́gbẹ́ wẹ́ẹ́ òótọ́ mo sọ ní gáràjì ní street torí ẹ respect your senior wọ́n ṣe pé màmá yẹn wá padà wá àwọn tó kọ̀bọ̀ fún wọn yẹn àwọn òsínwé wọn yẹn àwọn ẹrúkú wọn yẹn wọ́n bá rí ẹ tó ń sọ̀rọ̀ sí wọ́n máa sọ pé she is rude to MC who is MC is MC bigger than the law of Nigeria but quite unfortunate bí orílẹ̀-èdè wa ṣe rí. màmá yẹn ó jáde padà wá nígbà tó rí àyájọ́ ìpè lálá kábítí ó jáde padà wá ó wá ní kí n má bínú pé kì í ṣe mi pé kì í ṣe mi ò pé ẹnìkan kọ̀ jọ mí ni mo lè padà wá mo lè rí ṣe mọ̀ pé kí n má tiẹ̀ rí kan ṣe mọ̀ pé mo ti fi klọ́ọ̀sì mo ti fi àdàbí ní tó bá jẹ́ èmi lè rí o tó bá dẹ̀ jẹ́ mi ni mo ṣe nǹkan tẹ́ sọ pé wọ́n ṣe yẹn o tó bá jẹ́ pé mo tiẹ̀ dé ìlú tẹ́ sọ yẹn rí o mi ì dé Libya rí mi ì kì í lọ yankí lọ́wọ́ kan ibi tí agbára mi ò bá ti ibi tí ìbá ti lè fò lọ láti Nàìjíríà mi ì ní gba ojú títì lọ. Do you understand? màmá yẹn wá bẹ̀ mí ó wà lára àwọn tó ń lò pẹ̀lú mi ìyá àbàdàn náà padà wá ńgbà tó wá lọ bẹ́ńkà òun ló fi bẹ̀ mí pé wọ́n gbẹ́jọ́ yẹn wá ni wọn mọ̀ bóyá òótọ́ àbí irọ́ ni wọ́n gbé wá anytime you are saying tó bá ti lè fẹ́ sọ nǹkan tó ń ṣe fún ẹ tó bá nìyẹn àwọn gáràjì yẹn iṣẹ́ ọwọ́ gbogbo àwọn tó ń fún lóúnjẹ tó máa ní wọ́n fún lówó wọ́n ṣe dáadáa fún yẹn ọmọ ní àwọn celebrity mi lè jáde wá wọ́n wá sọ bí àwọn àmì náà pápápá bẹ́ẹ̀ ni oríṣiríṣi kí wọ́n sanwó fún wọn wọ́n ní kí wọ́n wá pọ̀ ọmọ ẹ̀
àti gbogbo àwọn tó ń sanwó fún yẹn gbogbo wọn pátámà àti sáré àyè wọn ni kò máa pariwo ọmọ torí pé you are saying what they done to you ṣé mọ nǹkan tó fi ń defend ara wọn torí pé nǹkan ṣe yẹn náà mọ̀ ìbò ugly ìṣesí wọn ò gbúdọ̀ ríta tó bá ríta tá a bá rí ìjọba tó kẹ̀yìn sí ìkọ̀wà burúkú tó máa wù yẹn they be in prison so that's why they defend themselves òyìnbó sọ pé the white people said the only way to defend yourself is to attack they now use force attack on me they want to turn my complainer to accuse they pay a lot of people to rise against me ó sì wà lórí media I'll be crying like a baby ẹ dájú o kí lẹ tí ì ṣe mo sọ́njọ́ ìpẹ́ tí ì para yín àwọn èèyàn máa sọ pé ó fẹ́ kọjá kó padà wọn ṣèbí kan nínú wọn ló pa bàbá ọmọ mi kì í ṣe rọ́ọ̀nà àwọn èèyàn kan ló bí ni ẹni tó ní kàríà ẹni tó ń fowó tọ́ tó lọ tó parabalẹ̀ tó lọ skul béèyàn bá ti ẹ̀bẹ̀ yín kẹ́ lọ pa ní sọ pé kẹ́ sọ pé wọ́n sọ fún wa pé ká wá pa ẹ̀ ọ̀bọ̀ tí wọ́ sọ pé o tẹ̀ ti kú fojú pamọ́ for some time so kí àwọn tó bá bẹ̀ wá kán lè sọ pé kìnnì kan tó bá rán wọn níṣẹ́ ẹrú wàá fi tọmọ jẹ́ ẹ̀ bọ̀ nítorí pé ọmọ ẹrú ni wọ́n kì í ṣe gbogbo èèyàn tó ń bá kó yẹ ẹ̀lẹ́rú àbí bàbá ẹ̀lẹ́rú náà ló ń wọ ẹrú òun ni gbogbo wọn ṣe ṣe yìí ó wá lò máa tú àṣírí ẹni sí torí pé wọ́n pé nǹkan wọ́n ti tú àṣírí wọn ready and it's possible for him to go to wáyé pé ìjọba tí ò ṣe pé peace lọ́wọ́ àbí tí ìjọba rí nífẹ̀ẹ́ ṣe ó lọ sẹ́wọ̀n àwọn òbí tá a bá fẹ́ lọ ẹ̀wọ̀n gan a máa jọ lọ ìbọn tí mélòó nínú wọn náà ti ṣe kéèsì wọn tó ti gbé wọn lọ ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀jẹ̀ wà lọ́wọ́ wọn bọ́tí tí mo kàn ń sọ náà ni pé ìbúrò ṣe máa sọ pé ẹ̀jẹ̀ wà lọ́wọ́ wọn kò tẹ́ sábọ̀dù sọ ń gbà àti gbogbo èèyàn lórí burú ní ìfẹ́ ṣe pèlè nù àti gbogbo àwọn èèyàn tó ń pariwo mẹ́ ìrẹ́lẹ̀ tó bọ́lá pamọ́ wọn tó bá ti rí wọn ṣèbí torí pé wẹ́ẹ́ dó wọn ni wọ́n kọ̀ ló ṣe tí ó lè ń parọ́ mọ́ gbogbo wọn ẹni ọ̀rọ̀ tí ń bá sọ confam ẹnu mi tó tí kìdí pọ̀ mọ́ ọlọ́kọjá yìí tó fẹ́lẹ́ ni ẹni tó bá fẹ́lẹ́ ló mẹ́ bí ẹnu ẹ sábọ̀dù máa kàn yọ̀ jáde á máa yọ̀ bí ẹni tó jẹlá àbí mi ìdẹ́ mu gbómọ́ mi ò mú bí for 40 years I mean inú bẹ̀rẹ̀ inú prison mo ti stop igbó nínú prison Philippines ni wọ́n ta gbó torí ẹ̀ gbogbo àtàn fi ń sọ pé wọ́n mú sọ̀rọ̀ prison yẹn ìfà tí bá kẹnu bọ̀rọ̀ fún wọn ṣó ti understand but ìyá kan sì mú gbó bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó máa ṣe gbó tó máa jẹ gbó tó máa mú gbó á fà á ní sìgá lòún fà á ti ṣèṣe á ti fi ẹ̀rẹ́ á ti rẹ́ á ti sókè orí à máa lago á máa rírì kúrì òun ló máa lóun ríran kan wá ilé ni òun ló máa lóun rí áńgẹ́lì kan òun ló máa lóun rí gbá and people are gullible people are so much àwọn èèyàn lè máa believe although anyway olo let me play it káwọn èèyàn lè mọ nǹkan tá à ń sọ àwọn tí ò bá gbọ́ English àbí àwọn tó gbọ́ Yorùbá. àwọn èèyàn máa jàyọ̀ lólè òun kọ́ ló sọ pé òun lọ yáwó yẹn òun kọ́ ni Koko Zaria ló lọ yáwó yẹn a máa sọ pé òun dẹ̀ lówó òun lówó lórí tó wá ti fẹ́ gbé iṣẹ́ wá sọ́dọ̀ Ẹsábọ́ọ̀dù kán ba lè fún ní kó ba lè bá defend gbogbo nonsense and rubbish yẹ wọ́n máa fún lion wọ́n máa ní 500,000 lion yẹn wọ́n máa fún wọn ní nǹkan wọ́n máa rò pé wọ́n lówó òun kọ́ ló lọ lóun lọ yá 80 million àwọn yọ 40 million ó fi sọ 80 million wọ́n tún gbára wọn ṣé tó ń gbára wọn ni wọn ò ní gbá ìwọ àwọn tó ń pa ìran ara wọn tó ń pa tí ilé ìfẹ́ ṣètùtù tó máa pa ẹ̀gbọ́n ẹ̀ ìyá àbọ̀ yẹn ó ti kú sí wọn sọ̀rọ̀ ẹni tó bá ti kú wọ́n ṣe sọ ó wá tọrọ owó lọ́wọ́ mi ó lóun fẹ́ fi rajà sí ṣọ́ọ̀bù ṣe bá àbúrò ẹ̀ ló ń kó fún wọn lówó MC ó lè fún gbogbo àwọn ọmọ onítíátà pátá ló máa ṣe fíìmù fún wọn òun kọ́ ni Koko Zaria sọ ní pé ṣe ló fi ń ṣe oògùn owó bó ń lò wọ́n sọ́gbà tí mo wá sọ pé òun ló ń pa wọ́n jọ yẹn ṣé mo rárá bú fún ṣé ń gbà tí wọ́n sọ̀rọ̀ sí ṣé MMC owó mi ò sí lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ bá máa ṣe náà wọ́n máa ṣakọ kí lákọ́ gbòòrè wọ́n lákọ́ wọ́n máa ní wọ́n lówó ṣówó tó ná yẹn ṣówó tiẹ̀ ni kí wọ́n kàn tiẹ̀ gba gáràjì lọ́wọ́ ẹ̀ sí kí àwọn politician má support ẹ̀ fún anything
wàá rí wọn they cannot stand, their wife cannot bow, they cannot stand like us. Ayé tí wọ́n ń live ayé aláyé ni wọ́n ń parẹ́ tó ń fi ń live ayé tiwọn. Then be clapping for useless people like that. Òun ná owó wá jáde sórí media, owó tó ń ná nígbà tí wọ́n gba hòtẹ́ẹ̀lì nìkan ṣówó ẹ̀ ló ná ni. Ṣèbówó gáràjì owó àwọn ṣèbówó gbòòrò ló ń gbà tó ń creative fún. Ṣóun ti lọ sí ìlú òyìnbó kó lọ ṣiṣẹ́, ọjọ́ tó bá lọ bá wọn máa lọ ṣakọni, wọ́n máa ṣe bí pé wọ́n lówó máa gara òṣì. Just because of our system. Anyway, jẹ́ kí n play ẹ gbúdọ̀ bora yín tẹ́ bá bora yín àjàkú ní tàgbáàrin o. Pẹ̀lú ìyà tẹ́ fi jẹ mí pẹ̀lú gbogbo ọmọ ọlọ́mọ tẹ́ ti dá lóru àtoríṣiríṣi nǹkan tẹ́ ṣe. Tẹ́mi dẹ̀ ń sọ̀rọ̀ bíbá ẹ̀yin ni wọ́n ń support. Ṣé gbogbo ẹ̀yin tẹ́ support wọ́n ń ṣiṣẹ́ mọ̀ pé tá bá ní kí Ṣàngó pa yín tó máa pa yín, tá bá ní kàrà pa yín àrà máa pa yín, tá bá ní kí ṣàmṣàlà tó máa jojú wọn ní ilẹ̀ gbóná ní Ìjẹ̀ṣà kó jojú kó máa jojú yín tọ̀nù. Ṣùgbọ́n àní a ti fi yín sẹ̀fọ́ lọ́run torí pé akèrègbè ni yín. Ẹ ti júwe bí wọ́n máa fòkùn sí lọ́rùn yín. Ìdájọ́ dẹ̀ ń bọ̀ ni ó lè má jọjọ́ kan àmọ́ bọ̀ kankan ni èmi ń bẹ̀rẹ̀ pẹ̀lú mi. Ó lè mi bọ̀ kankan èmi bẹ pẹ̀lú mi láti sọ fún ní kálẹ̀ pé ó fi ṣe ọwọ́ rẹ̀ it's coming. Yeah, so. Ojú ń tiẹ̀ ó gbójú ẹ̀ sínú darkness. So people just allow me to speak my mother language. Oh, the boy bo kí ló bá gbọ́ mother language, kí ló bá fẹ́ sọ mother language, kí ló tún fẹ́ sọ? Ìwọ náà máa sọ pé o fẹ́ sọ want to speak your mother language. Sọ father language ẹ. O lè sọ father àbí mother language ẹ. Ṣá sọ jẹ́ ká gbọ́. Àṣírí. Sáríà, ṣó ti rí ẹni tó di alára gbígbẹ Ìyábọ̀ Òjó àwọn yẹn lè máa lò láti fi táwa bá dúró sórí mídíà tá a bá ń sọ̀rọ̀ yín mi yẹ̀yẹ́ ṣùgbọ́n you cannot validate yourself to somebody like us. Àwọn wèrè kan àwọn sẹ́ẹ̀tì yín bí kì í ṣe owó nìkan mò ń sọ tí ò bá mọ̀ yín tí ò rí yín lé wọ́n máa pọ́n ikú yín lé àwọn ọlọ́fọ̀ọ́ṣẹ́ orí níjọ́ yẹn nípa tí ó embrace MC náà rí wọ́n embrace torí ọkọ ọmọ ẹ̀ tó wà mẹ́rin àti mọ̀ pọ́ ọkọ ọmọ yẹn náà kò lẹ́lẹ́ṣẹ̀ náà ni kò lè lọ láì jìyà wọ́n bá tọ́jú ẹ̀ sí Fúlàní kò rí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ o kò ṣe pópó yóò rí ìṣẹ̀ bẹ́ẹ̀ bọ̀ ẹ ti kó bá ilẹ̀ rí bẹ́ẹ̀ sí ẹ ti kó bá wọn ò lè kí ẹ torí kinní náà wọ́n ní nígbà tí ẹ tó ṣe dáadáa gan lórílẹ̀-èdè tẹ́ pé ọmọ tí Amẹ́ríkà bá wa tí London bá wa tọ́ òun ni wọ́n dédé àtàkì wọ́n dédé ṣó ẹ̀ wọ́n dédé fayé wọn lẹ́nu ọjọ́ mẹ́ta wọn ò ní fayé wọn ẹ̀ o Anthony Joshua